lórí pé bàbá mufti Ìlọrin lórí pé wọ́n kí mi lórí pé mo wà nínú ẹni tí wọ́n kí jẹ́ lórí Yorùbá ń bá wọn lórí pé mo wà nínú ẹni tí wọ́n kí nínú Lailatul Qadri wọn ìlọ́fà tí a fi ń rá àwọn kan nínú àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan tí a fi ń wò pé àwọn fẹ́ dráàgì mi wọnú ọ̀rọ̀ wọn mo ní o lè dráàgì mi wọnú ọ̀rọ̀ àbí tó bá wù mí kí n wọnú ẹ̀. Islamic perspective lórí tí ń ṣẹlẹ̀ yìí ojú wo la lè fi dá sí ìlà wo fi dá sí ìgbà táwọn tọ́lọ́rọ̀ dẹ̀ ti ṣe ìlànà pé gbogbo ẹni tó bá ṣe lè dá sí àwọn ò ní fèsì ẹ̀ ilé ike rẹ̀ làwọn fèsì sẹ́yìn pé túmọ̀ rẹ̀ ni pé wọn ò fẹ́ ogun omi so wọn ò fẹ́ jogun omi rárá nìyẹn wallahi wọn ò fẹ́ jogun omi ìyẹn tí wọ́n dẹ̀ ń bára wọn fà lọ́wọ́lọ́wọ́ yìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid ni so táwọn ọ̀dẹ̀ fi àsìkò wá ṣe nǹkan míì ju pé kákẹ́kọ̀ọ́ ń pa ìmọ́lọ́n lọ́kàn so káàdì máa practice rẹ̀ bágbára wá bá ṣe kíni bágbára wá bá ṣe máa anábì náà láàlẹ́ ṣe tán àmọ́ anábì wá kìlọ̀ nǹkan kan fún àwọn onímọ̀ amartukum bihi fa'tu minhu mastata'tum ìtọ́lọ̀ ń bá sọ fún mi kí n tó pa mí láṣẹ kí n sọ fún yín tí mo sì pa yín náà láṣẹ pé kẹ́ ẹ ṣe ìtagbára yín bá kàn bẹ̀ ní kẹ́ ṣe kíni ní kẹ́ ṣe wa ma nahaytukum anhu àmọ́ tẹ́mi anábì bá sọ fún yín pé ẹ má débẹ̀ fajtanibuhu ẹ jìnà sí ni tẹ́ bá padà sínú hadithi innal halala bayyin tó ń kálukú há sórí wọn ẹ̀rí pé lọ́wọ́ ìsàlẹ̀ rẹ̀ ó ní ala wa inna likulli malikin hima gbogbo tí wọ́n ń pè ní lọ́balọ́ba lónípò láláṣẹ gbogbo wọn náà ni wọ́n ní ọgbà tiwọn náà tí wọ́n ń bomi rin tí wọ́n ń protect wa inna himallahi maharimuhu ọgbà tọlọ́run tẹ́ ẹ̀ gbọ́dọ̀ yálù iná ni àwọn nǹkan tó bá ṣe léèwọ̀ ẹ má débẹ̀ àkọ́kọ́ nǹkan tó bá dẹ́dà ṣe léèwọ̀ tí è fojú réwó yàn lórí ẹ̀ tí èèyàn bá kú sórí ẹ̀ tí ò ní bá dáadáa òun náà ni kéèyàn máa pe nǹkan mi lẹ́yìn Ọlọ́run ìní kéèyàn gbẹ́mi lé nǹkan mi lẹ́yìn Ọlọ́run níbi àwọn nǹkan tó jẹ́ pé Ọlọ́run nìkan ló lè dá sí ẹ wá sọ nǹkan náà fún mi láyé tí èdè pé Ọlọ́run nìkan ló lè dá sí ẹlòmíì ni Ọlọ́run nìkan ló lè dá sí lóòótọ́ olóòlòun máa ti ń bẹnu aláboyún scan náà ti ń discover rẹ̀ tọ́lọ́run bá sọ pé ní wa ya'lamu ma fil arham òun lòun máa ti ń bẹnu àpòlùkẹ́ ẹ̀yà kìí ṣe pé èmi ni mo mọ̀ tẹ́yìn náà ò lè mọ àwọn nǹkan kan bẹ́ẹ̀ ọ́fà ààyè ká mọ àwọn nǹkan kan bíi kíni ẹ mọ̀ pẹ̀lú scan yín sọmọ tó fẹ́ jáde sólórí ṣé sọmọ ọkùnrin ni àbọ̀mọ obìnrin ní tó bá fẹ́ jẹ́ ẹ̀rí ń bẹ̀ scan náà máa dọwọ́rú wọn á pẹ̀lú míì lọ́kùnrin fún àwọn òbí ẹ̀ àlọ́ wáyé lóbìnrin wọn á sì pé ọmọ míì lóbìnrin fáwọn tí wọ́n lóyún ẹ̀ àlọ́ wáyé lọ́kùnrin kódà ọmọ mi àmọ́ pabẹ́ mọ́ tẹ́ ẹ̀ ní lè sọ́kùnrin ní àbóbìnrin kódà nú èèmọ̀ ọmọ mi wà nù ìyá rẹ̀ scan ó sì máa yẹ̀wò gbogbo scan ayé wọn ò fi yẹ̀wò táwọn ní oṣù kankan mẹ́ so títúmọ̀ sí pé ọba dẹ́dà kan fẹ́ kẹ́ ẹ mọ díẹ̀ ó tún sọ nú àyà míì pé wa yakhluqu ma la ta'lamun nǹkan tó pọ̀ tá à di ẹ mọ̀ tí scan bá wá gbé jáde pé ọmọ tí ń bẹ́nu ìyá yìí ọkùnrin ní àbóbìnrin wa ya'lamu ma fil arham ní tí ń bẹ́nu ìyá tó bá dẹ́dà sọ fún yín pé ẹ̀ lè mà láyé kódà ilẹ̀ Yorùbá lánàá tí wọ́n ṣiṣẹ́ lórí báwọn ó ṣe mà ó bu wọn lọ́wọ́ ó nígbà tí wọ́n lọ mọ́ wà kọsẹ̀ jáyé àwọn ọmọ ilẹ̀ Yorùbá lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n pè lọ́mọ ológo ilẹ̀ Yorùbá lánàá ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sóríire tí wọ́n fi kúrò láyé látara pé gbogbo tó yìí tí yóò ṣe tí ó fi sóríire tí àwọn àfóò ní àkídà ń pè ní al-akhdhu bil asbab ààfin kẹ̀kẹ́ sọ́wọ́ pé mo fẹ́ mókè mo fẹ́ jó lóríire a wá wo inú ìlú tá a wà kí ni wọ́n fi ń mókè ń bẹ̀ kí ni wọ́n fi ń sóríire ń bẹ̀ wọ́n ń kẹ́kọ̀ọ́ irú ẹ̀kọ́ wo wọ́n ń kéwú irú ẹ̀kọ́ wo wọ́n ń kàwé irú ẹ̀kọ́ wo wọ́n níṣẹ́ lọ́wọ́ nígbà táwa ti bára wa nínú ìlú agbọ́dọ̀ ní tá ń pè ní al-akhdhu bil asbab àwọn náà kàwé al-akhdhu bil asbab àwọn náà kẹ́kọ̀ọ́ ákèw al-akhdhu bil asbab àwọn níṣẹ́ ọwọ́ al-akhdhu bil asbab àwọn náà kan tí ó máa jẹ́ skill pé tí wọ́n bá lọ mẹ́lẹ̀ ṣe èmi náà máa ṣe ìlú tá a bára wa ni láwọn ìlú mi àwọn ìlú wọn ò ṣe wàhálà kankan wọ́n máa jí wọ́n máa jẹun wọ́n máa bí àbùkátà wọ́n máa fẹ́ yàwó wọ́n sì máa bímọ wọ́n máa bí àbùkátà lára wọn. al-akhdhu bil asbab lárẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tóun náà ń gbà á látọ̀dọ̀ Maryama tọ́lọ̀ ní wọ Maryama oyún bẹ́ẹ̀nù rẹ̀ lóòótọ́ a máa fẹ́ jẹ́ wọn náà ṣe àṣẹ́sì pẹ̀lú oyún náà rẹ̀ huzzi ilayki bi jid'in nakhla mọ́kà jókòó kárò kó ń jẹ́ ọkàn wa máa bọ̀ lọ́mọ mi igi tí ń bẹ lọ́ọ̀kan yìí kí èso máa jáde ń bẹ̀ kọ́ máa rí jẹ yóò máa jàǹfààní fún wa àtọmọ inú rẹ̀ tusaqita alayki rutban janiyya ìtàn pé ní al-akhdhu bil asbab nù ọba adẹ́dà máa kọ́ máa tọ́jú Maryama bí tó jókòó sí láì ní dààmú tírú ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn míì nínú àwọn tó ṣáájú pé wọ́n kàn débi tó ọmọ wa àwọn ti rí pé ọmọ ti wà ókè ó ti jẹun ẹ̀wá gbogbo àtà nẹ́bì fẹ́ ṣe jíra kúrò ní Mẹ́kà lọ sí Mẹdínà ọmọlẹ́yìn ànẹ́bì làwa àwọn tó bá lọ nínú iṣẹ́ tó ṣe láàrin àwọn ànẹ́bì tó ṣáájú ọba adéra kan fẹ́ káwọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni àmọ́ ṣẹ̀rí àtàwọ̀ tẹ̀lé ojú ọ̀nà táwọ̀ tọ̀ òfin táwọ̀ tẹ̀lé tànẹ́bì ni o sallallahu alaihi wasallam ànẹ́bì wa fẹ́ ṣe jíra kúrò ní Mẹ́kà wá sí Mẹdínà àlùmọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ọba dẹ́dà ó lè ní ká ànẹ́bì ó jáde tó yẹ pé gbogbo ẹni bá lóun fẹ́ faburú kan aburú ọmọ kan wọn automatically àmọ́ ànẹ́bì Ọlọ́run fẹ́ já kẹ́kọ̀ọ́ lára ànẹ́bì ó wá lo táwọn pè ní al-akhdhu bil asbab ó lo tactics ń bẹ̀ Abakiri àjọ lọ ọya sọ fún Asma ọwọ́n bàbá agbóúnjẹ dání wá ẹ lọ wẹ́ni tó mojú ọ̀nà Abdul ọmọ ọ̀rọ̀ ìkìt ká má bàa gba straight táwọn ọ̀tọ́ rò pé straight lágbà ẹja máa dọ̀nà rú mọ́ wọn lọ́wọ́ ẹ̀kọ́ ni Islam fi ń kọ́ wa báwọn ipe nu ayé tẹ̀ ń bọ̀ yìí kìí ṣe pọ́kàn wa máa lò lọ gúrúrú pẹ̀lú ẹni tẹ́ ẹjọ́ ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ó jẹ́ pé Ọlọ́run nìkan ló mọ̀rìn àjò rẹ̀ ìyàwó lọ fẹ́ lé ni ọkọ lọ fẹ́ lé ni ẹgbẹ́ kan lọ wà ní kíní kẹ̀kẹ́ ni àwọn ibì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n gan mọ̀ pé eléyìí èmi nìkan ni mo lé léyìí tí mo fẹ́ dàmà lẹ́yìn ọba tó ní mí nìkan torí pé ọmọ ànábì Ádámà gbogbo ọjọ́ tí wọ́n bá ti mọ ibi tó wíìkì sí
ibẹ̀ náà ni wọ́n mọ̀ ti fìyà rẹ̀ jẹ́ ó dàbí kọ́kọ́ pé ìyàwó pé wá kí ni nǹkan tó mọ̀ pé tí n bá ṣe fún ọ yóò dùn ọ́ àbí kí ìyàwó pé ọkọ èyí tẹ́ ẹ bá sọ fún pé gẹ́gẹ́ ni ó dùn yín gẹ́gẹ́ tẹ́ ẹ lísì ẹ̀ kalẹ̀ iná ni ọkọ̀ọ̀kan mójútó tí ó fi dàyín láàmú ànábì wá jáde báwọn gbogbo àwọn àrìn tánàbì rìn tí fi ń bọ́ sínú kòtò láti lè sinmi tó fi ń farapamọ́ sáwọn àárín kan àwa ni wọ́n fi ń kọ́ lẹ́kọ̀ọ́ kò sí tánàbì fẹ́ fi gbogbo ẹ̀ ṣe àbẹ̀lẹ̀ ọba dédà wa gbogbo ète tálábùrú lè rí ó gbé kalẹ̀ ọlọ́run kó jọ̀ọ́ má jẹ́ kẹ́kọ̀ọ́ sẹ̀ lórí wa ń bẹ̀ so ibi mo ti lọ náà ni pé ẹ lè dráàgì èèyàn síbi tí ó fẹ́ dá sí àmọ́ ìgbà tó ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid á dá sí ẹlẹ́ẹ̀kejì inú tí ó tún fẹ́ já dá sí ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn nẹ́tíwọ́ọ̀kì wọ́n sáfẹ́ dá wàhálà múlá rẹ̀ so ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lọ́dọ̀ lẹ́lòmíì gan táwọn òpó náà tún dàgbà díẹ̀ so tẹ́ ẹ bá lọ wo ipò tí àwùjọ wà lónìí kìí sórí mídíà nìkan o ẹ̀ka ń wò lórí mídíà ní orí ilẹ̀ gẹ́gẹ́ náà ní tí àwọn ọ̀dọ́ ń bára wọn fà lórí ọ̀rọ̀ tí ń lọ yìí ó ní agbára gbogbo ẹni bá lọ́nà kan sí kejì tó lè fi dá sí ó ní kó ṣe kíni ẹni kó dá sí o gbogbo ẹni bá lọ́nà kan sí kejì tó lè fi dá sí tí nǹkan ó fi lọlẹ̀ ẹni kó fi dá sí tó yẹ kọ́rọ̀ ẹnu nìwọ́n ní tó lè fi dá sí ọ̀rọ̀ ẹnu náà ni ó fi dá sí kódà bó ṣe right of nìwọ́n ní tó fi dá sí àwọ̀ gbọ́dọ̀ dákun a gbọ́dọ̀ wá bí ó ṣe tutù nítorí àwọn àwùjọ kọ̀ọ̀kan látìgbà tí ọ̀rọ̀ yìí ti ń lọ lọ́tún lósì nísìn tí kò sí sẹ́ni tó kú ni ṣé kò sẹ́ni tó kú ní ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì tí a lè fi ronú sí pé wọ́n lọ́hùn lágbájá yìí náà máa tún ti kú ṣé ò sẹ́ni tó kú ni àbí kó kálukú náà obìnrin léèrè pé ẹ dákun ṣé kò wá sẹ́ni tó kú lóòótọ́ kò sí bá ti sọ pé kò sẹ́ni tó kú wọn kálukú náà sì rí páwọn èèyàn kú ọmọ ìyá mi àwọn yìí náà ni wọ́n máa ń kà á láàrin ara wọn pé sọ́dìkì ṣẹ́ríà nínú lámíà wọ́n ní sọ́dìkì ṣẹ́ríà wà látàríkà ní ilá dídùn ohun bẹ̀jẹ̀ kà máa dùn nìkan ni wọ́n máa ń gbọ́ wọn lọ lo ohun táwọn àfáà yẹ gẹ́gẹ́ ń ṣe kí ni o tí wọ́n ń pàkíyèsí ń bẹ̀ sọ́dìkì ṣẹ́ríà in tó fi ẹ̀sìn bá gbé wá gbà á gbọ́ lódodo wà látàríkà ní ilá mọ́sí lọ gbára léta ni rọ́jùlín ọmọ nìyẹn kan yarsudu bil layli zahal ìtumọ̀ ní pé tí ọjà mọ̀ kẹ̀kẹ́ harotil afkaru fi qudrati man qad hadana subulana azza wajal qad hadana subulana azza wajal ibi tí ma fẹ́ lò àwọn náà ni wọ́n máa kà pé kataba limauta ala al-khalqi fakam on kálukú ọba dẹ́dà ti prógrámù kú sínú ìgbésí ayé wa kò mú ọ lọ lónìí nù yóò mú ọ lọ lọ́la fálàmì jamin wa afuna man duwal wọ́n a máa sọ pé aina namurudu wa kananu wa man malakal amro وولى وعزل أين عاد أين فرعون ومن رفع الأهرام من يسمع يخل أين من سادوا وشادوا وبنوا هلك الكل ولم تغن القلل أين أرباب الحجال النهى أين أهل العلم walqomul uwal ẹwọ́n tí wọ́n sọ ń bẹ̀ wọ́n ní aina arbabul hija ahlun nuha àwọn tó rí wọ́n pé ní kílòkọ rẹ̀ ní Egypt wọ́n ní arbab wọ́n máa fi kí ara wọn ní kí ọlá pé àwọn kí onípò kan àbọ́lọ́lá kan arbab afáyẹ wá ní aina arbabul hija ahlun nuha àwọn ẹni rẹ̀ àwọn tàná tó rí wọ́n pé àwọn tí tí wọ́n bá sọ̀rọ̀ bí ó ti rí nánu ó ní aina ahlul ilmi àwọn onímọ̀ àárín wádà walqawmul uwal àṣẹ àyínà alqawmul uwal àwọn ìjọ tàná táàkà sókè àwọn tí a jọ ṣe pẹ̀lú àwọn nàmúrúdù ni o àwọn kànáánù ni o àwọn fìràúnù ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣe jọ lónà lásì ń lo ìyá kẹsùnjọ kan àwámẹ́nànù alọ́nànù agbọ́dọ̀ rẹni tí ó lè máa bá ní kọ́rẹ́tọ̀ ọ̀bùtá fi máa rántí kún gbogbo ìgbà aka nínú atharu pé Umaru ọmọ Khattabi radiyallahu anhu òkà kan bẹ tí wọ́n bá customize ẹ̀ sọ́wọ́ báyìí in tó kọ síbi òkà náà ni pé káfà bil mauti wa'iza kafa bil mauti wa'iza ikú mà tó ń wà sí o sẹ́yìn pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan jẹ́ máa ń yí òkà rẹ pé ìgbọ̀n tẹ́yìn fi ń láti mi síbi òkà tẹ́yìn láti mi sí báńgùsì tẹ́yìn ronú pé ẹ fẹ́ kí gbogbo ayé ó fẹ́ràn yín ká máa ṣíwó san fún yín ẹ̀yin ọ̀fẹ́ sọ owó náà àmọ́ ẹ fẹ́ máa rówó he àwọn tàná wọ́n máa lọ yẹ̀wò ni pé a máa ń lọ díẹ̀díẹ̀ àfààní sayu'idullahu kullam minhum wa sayajzi fa'ilan ma qad fa'al wa sayajzi fa'ilan ma qad fa'al gbogbo àwọn tá a jíkà àtàwọn kọ́mùlì uwẹ́lì àwọn tí wọ́n ti lọ àtàwọn náà tá ń bẹ́ẹ̀ sayu'idullahu kullam minhum gbogbo ń kálukú lọ́ba dẹ́dọ̀ ó tún dá wa padà sọ́dọ̀ ara rẹ̀ wa ilayhil masir
ó ní wasayajzi fa'ilan ma qad fa'al wasayajzi fa'ilan ma qad fa'al. Gbogbo tó kálukú ṣe náà wọ́n san lẹ́san rẹ̀. Kí wọ́n máa lọ síbi tí mo ń lọ ibi tó kà wá ń bẹ̀ ọ̀rọ̀ Àdó àwọn tí wọ́n ń pè tí wọ́n ní ká máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ó dẹ̀ ẹnìkan sọ yìí pé ẹnìkan ní ó yẹ ká ó ní sáàtù tẹ́ ẹ̀ bá ní sáàbò sí ó yẹ kẹ́ advice mufti gbogbo Ìlọrin pé kí wọ́n jáde kí wọ́n àdírẹ́sì pé lóòótọ́ mùsùlùmí ẹ má bínú mo kọ́ àdùsìn alákòómọ́ ní ẹ̀gẹ́ tiẹ̀. Gbogbo bàjẹ́ tẹ̀dá bá ń ṣe láyé sẹ́yìn pàwọ́ ní ìsìn wọ́n ní ni alqil walqal ọ̀gọ̀rọ̀ ẹni tí sì ń jà lọ́tún lọ́sì náà wọ́n ní ni kò sójú ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n kálukú ṣe wá rán wọ́n ní bẹ́ẹ̀ lẹ́lòmí ò sì bàlìkí àmà ara rẹ̀ jẹ́ làáfà fi ní wala taktub bi khatika ghayra shay'in o gbọ́dọ̀ fọwọ́ ara rẹ̀ ọwọ́ rẹ̀ o gbọ́dọ̀ fi kọ́ nǹkankan àfin tó ṣe yí pé ní yasurruka fil qiyamati in tarahu tó yẹ pé níjọ́ tó bá dàlì kíyàmà tó bá fi hàn ọ́ pé wọ́n lọ kọ́ inú rẹ̀ ó sì dùn pé Ọlọ́run ṣeun mọ̀kàn tó dáa. Èmi fi máa tẹnu mọ́ ẹ má bá wọn ṣépè ẹ má bá wọn béèbú ẹ má bá wọn bàyàn ló kọjẹ́ ẹ sì má kọ́ńtẹ́ ẹ̀ bá máa ń pè èèyàn ẹ má sọ̀ńtẹ́ ẹ̀ bá máa ń pè èèyàn. Wọ́n ní Àdó ọwáyé kí wá ní Islam ojú wo ní Islam fi ọ̀rọ̀ Àdó lójú sọ́lá náà pé ká lọ síbi ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ pé Àdó èyí tí ẹ̀ máa ń kó sí ìyàn la àbí tí ẹ̀ máa ń mú dání fún ara rẹ̀ bóyá tí ẹ̀ fi ń protect ara rẹ̀ ní àbí tí ẹ̀ fi ń saburú sọ́mọ làkejì kò sí kankan nu méjèèjì tó dáa. Ànábì ní wọ ọ̀dọ́mọkùnrin inni u'allimuka kalimatin ẹ dákun sí nẹ́tíwọ́ọ̀kì ìdú ẹ dákun ẹ bá ń yẹ̀wò inni u'allimuka kalimatin Allahu akbar. ń kọ ní àwọn gbólóhùn kan kí lè Ànábì fi bẹ̀rẹ̀ ó ní ihfazillaha máa sọ ìwọ Ọlọ́run yahfazik ọba adẹ́dà ọmọ mójútó wọn náà ajẹ́ pé gbogbo ẹni tó bá ti ní nǹkan míì lẹ́mìí rẹ̀ bóyá ní tíra bóyá ládò bóyá nákàlí tó o pé tóun bá ti ń sà iná ọmọ jẹ́ protection fóun òun náà sọ ìwọ Ọlọ́run ló fi rò pọ́ ọba adẹ́dà ò ní sọ́wọ́ tòun náà. ihfazillaha la ilaha illallah ẹ máa sọ ìwọ Ọlọ́run yahfazik ọba adẹ́dà ọmọ sọ yìí náà ihfazillaha máa sọ ìwọ Ọlọ́run tajidihu tujahaka riwaya mi gbé wá ní tajidihu amamaka ẹ lọ kà dáadáa máa sọ ìwọ Ọlọ́run tajidihu tujahaka ọmọ bọba adẹ́dà pàdé wájú rẹ̀ gbogbo bí ó bá ti ń dé lọ́mọ bọ́lọ̀ ń bẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn táwọn ń pè láàfáà lónìí wọn sọ́wọ́ Ọlọ́run náà fi ń ròyìn pé ní àwọn tó lè fi nǹkan míì kún wọn ò gbà pọ́ bá adẹ́dà máa tẹ́lẹ̀ dèyàn gbogbo bí tí yàn bá dé wọn ò gbà bẹ́ẹ̀. Èmi tẹ́mi bá yín sọ̀rọ̀ wallahi mo mọ ọ̀dọ́ kan nínú àwọn ọ̀dọ́ tá a ti jọ ṣe rí tó ipò ọ̀pọ̀lọpọ̀ tó já fi fàṣẹ́yìn fúnra náà nítorí pé kò sí tí wọn ò lè fi ṣoògùn. Mo mọ̀ nínú àwọn ọ̀dọ́ tó yẹ pé bàbá rẹ̀ gangan ní bá sáré kò sí tí wọn ò lè bá gbé wá kò sí tí ò lè lò ó dà nígbà tí ò sí Nàìjíríà àwọn atúmọ̀ tẹkọ̀ létí bá gbé wá mo ní ẹ dákun ibo ni ọ̀wá sọ́lọ́hún kò síbi tí ọ̀sọ́lọ́hún kò síbi tó ti lè bọ́lọ́hún bá tó ní ọ sọ̀rọ̀ ọwà lẹ́nu sẹ́ẹ̀rí ọdájókòó ọ̀rántí Ọlọ́run ọmọ rántí Ọlọ́run bí ó sì máa bọ́lọ́hún sọ̀rọ̀ in dhakarani fi mala'in dhakartuhu fi mala'in khairun minhu Ọlọ́run ni wà nábì sọ fún wa ẹrù ń bá rántí mi láàyè kan ń rántí rẹ̀ láàyè mi tó tún dájú tó ti rántí mi lọ ànábì ní wa idha sa'alta tó bá wá fẹ́ béèrè nǹkan in tí mùsùlùmí gbọ́dọ̀ níbi lífù nú ẹnu wa idha sa'alta tó bá fẹ́ béèrè nǹkan fas'alillaha ọwọ́ Ọlọ́run ni ó ti béèrè wa idha sta'anta tó bá fẹ́ wá ràn lọ́wọ́ fasta'in billah Ọlọ́run ni ó fi wá ràn lọ́wọ́ o àwọn tòní wọ́n ti ní bùkátà pé táwọn bá ní bùkátà táwọn ọgbọ́ àwọn tilẹ̀ táwọn ọgbọ́ lọ́dọ̀ rẹ̀ nínú ọmọnìyàn kò sì ṣe é fojú bọ̀rọ̀ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ ní mú wọn lọ wẹ ọṣẹ àwẹ̀ kúdórógbó ní mú wọn lọ síngbẹ́rẹ́ àsín kúdórógbó àfọ̀ṣẹ ànágbà tá a parí programu ní tí mo play pé àwọn àfáà kan sọ pé ọṣẹ tí ń mí ń bẹ wallahi mọ́ra àwọn tó confirm pé àwọn mọ̀ pé ọṣẹ tí ń mí ń bẹ lóòótọ́ táwọn rí báyìí pé ọṣẹ tí ń mí ń bẹ ọṣẹ tí ń mí ń bẹ ọṣẹ tí ń mu ọtí ń bẹ ọṣẹ tí ń mu ọtí bọ́mọnìyàn ṣe ń mu ọtí ń bẹ tí o pé tẹ bá parí ẹ̀ tán ẹ gbé odidi ọtí ìgò kan sí ma odidi kan ẹ dàkọ yóò sì mú tán gbígbà pọ́ mọ̀nìyàn ní mutí ẹ wá dúró tí wọ́n fi parí irú ọ̀sẹ̀ báwọn àfọ̀ṣẹ tí ń mí bẹ tí wọ́n bá gbé dání ọmọ mi lọ́wọ́ yìí ẹ dákun ibo là ń lọ a sì ń ba lọ́dọ̀ àwọn àfa ọ̀gọ̀rọ̀ àwọn àfa yìí ni wọ́n ní ogun táwọn sọ yìí lọ́wọ́ táwọn ọmọ yahoo ń sáré tẹ̀lé wọn tó yẹ pé wọ́n sọ pé kí lọ fẹ́ gbà níta fẹ́ gbà rè 50-50 sọ faramọ́ d or no d yóò ní d wọ́n sì parí iṣẹ́ wọ́n gbà nǹkan lọ́dún ìbò lóòótọ́ ní táwọn náà fi ń sara ní dènà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ń bẹ tí wọ́n ń ṣe wá síta gbangba tó yẹ pé yahoo ńláńlá gan làwọn gan ìgbà tọ́rọ̀ Àdó sì ṣẹlẹ̀ ní ìsìn àwọn náà múra kẹkẹkẹ wọn láàgùn wọn ní kẹ́ tí ọ̀rọ̀ tẹ́ fa allegation kan káwọn náà jáde gbogbo tí sì jọ ń bẹ lọ́wọ́ ara wọn ní ẹjọ́ mọ̀ alágbàkò kan náà jọ ogun. ẹni tí ó kọ right up tẹ́wà máa wòye pé ní ọkọ̀ rú right up pé ọyá bàbá Aládò jáde wá sọ̀rọ̀ ẹwọ́wọ́ tiẹ̀ náà ó náà ló bá ń gùn sí yá tì mí sí ipò kan náà lẹ́jọ́ wa ẹni tí ó máa ṣe fídíò tó sọ pé lóòótọ́ ó yẹ ká lè sọ bóòdà tó ṣe dákọ̀ àwọn àfáà wa ẹ wo òka tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà wọ́n yá tì mí síbẹ̀ ipò kan náà ní ipò Àdó yẹn àtà tì mí ọwọ́ rẹ wa ipò kan náà iṣẹ́ kan náà torí pé Àdó ó fẹ́ protect àyíbẹ̀kọ́ Àdó ó fẹ́ ṣiṣẹ́ protection àyíbẹ̀kọ́ ni òka ọwọ́ rẹ náà fẹ́ ṣiṣẹ́ kíni ó fẹ́ ṣiṣẹ́ protection Àdó ó fẹ́ ṣiṣẹ́ ìfẹ́ràn gbogbo ẹni tó bá ti fojú kàn mí kó máa fẹ́ràn mi Bágùsì náà fẹ́ ṣiṣẹ́ kíni ó fẹ́ ṣiṣẹ́ ìfẹ́ràn
ẹlòmíì ní bò mo ṣe mà ọ̀dà jẹ́ n play rẹ̀ kọ́ gbọ́ lẹ́nu ẹni tí ara àwọn tí máa ń ṣe fún yàn gangan wá gbọ́ lẹ́nu rẹ̀ ọ̀yà kí lè má fi bágùsì ọwọ́ yín ṣàfà. tí bágùsì tó wà lọ́wọ́ mi yìí ó ní àwọn oríṣiríṣi àǹfààní tí ń ṣe àmọ́ jẹ́ kí n sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀. àwọn kan náà ń bẹ̀ ń ṣiṣẹ́ fún ìṣọ́ àti ààbò. ìkejì mẹ́ ń ṣe latif tó yẹ pé ń ṣiṣẹ́ àánú. ìkẹta mẹ́ ń ṣe bí wàdúdú pé ìfẹ́ràn ọmọdé àgbà wọn mọ̀ nífẹ̀ẹ́ yín. so ó lóríṣiríṣi bẹ́ẹ̀ ó pọ̀. láwọn iṣẹ́ tó ń ṣe àbí tó tún pọ̀ jù àwọn ilé ìtẹ́ka lọ. jama ṣé fẹ́sì yẹn clear àbí kí n tún play torí àwọn míì tí wọ́n máa rò pé bóyá àmọ́ tá à ń sọ fa yàtọ̀ sí tẹ́lẹ̀ tó wá sọ sẹ́yìn pé náà àwọn ọ̀dọ́ àfàlélẹ̀ wa àwọn àgbààgbà gẹ́gẹ́ táwọn mọ̀ tí wọ́n confirm ẹ̀ pé bẹ́ẹ̀ ni kódà lẹ́nu ìgbà tí dáwà tó ń kálukú náà ń jáde táwọn ṣe dáwà káàkiri àti láwọn àgbààgbà míì tí wọ́n pè wá pé wá iṣẹ́ tí gbogbo ń ṣe káàkiri iṣẹ́ ayé ni ó máa gbìyànjú àti máa rí wa ká máa fa àwọn kankan kódà láwọn ọkọ̀ ọlọ́nkan ṣe pé so a sì máa wẹ̀lú mí lẹ́nu gbé bàbá onísúnnà lẹ́ntẹ́ ń bá sọ̀rọ̀ so ẹnìkan I hope you too have tried this that is why you know much about ìbántẹ́ni ẹfẹ́ sọ̀nà so ìdáhùn ní ṣókí èmi ò ṣe rí àmọ́ mo ní lọ ṣẹwárí tó ká àti bá gúúsì mo ti gbìyànjú àti ṣíṣe rẹ̀ rí àmọ́ nu fífẹ́ Ọlọ́run arìn jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa mẹ́rin kan la fẹ́ jọ lọ ṣe ni ò bá tún jẹ́ pé mo lórí nígbà tá débi tá ti ṣe ẹni tí ọkọ̀ tí mo bá wọn kọ́ kódà ọ̀rọ̀ tí mo ń sọ ìsọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ Egypt ni ẹni tí mo bá wọn kọ́ táwọn kan ti lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n fi júwe ibẹ̀ dèrè ẹjọ́ táwa lọ náà ni wọ́n sọ pé kò sí nílé láàfin padà lọ ní tí ò jẹ́ Ọlọ́run ọ̀ká dára pé kí n tiẹ̀ sí rínú àmọ́ mo mọ̀ ń pa rẹ̀ so ẹ sì lọ gbọ́ kíní kẹyẹ o èèyàn mọ̀ ń pa nǹkan torí pé ní ogun tẹ́lómi fi máa ṣe mistake nu èèyàn mọ̀ ń pa nǹkan ọ̀sọ́ kó ṣe o ààrẹ tó mọ̀ ń pa káṣọ wáyà náà pọ̀ kọ̀sọ́kọ̀sọ́ di electrician o so bí tí mo ti lọ ni pé gbogbo ẹni tẹ́ bá tí wọ́n kọ right up àbọ̀tán kámẹ́rà ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ń lọ láàrin àwọn àgbà méjì yìí ẹ wo ìṣesí tiẹ̀ náà ẹ wo ọwọ́ rẹ̀ ẹ wo kọ́wọ́ rẹ̀ ẹ wo ìṣẹ̀mí ayé rẹ̀ sí òsín náà tó náà ti polówó ẹbọ rí nínú àwọn tí wọ́n gbọ́dọ̀ dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí mo lè ka àwọn àfáà tó lé 10 tí wọ́n gbọ́dọ̀ sọ sí wọn gbọ́dọ̀ sọ sí rárá wọn gbọ́dọ̀ sọ sí kankan in tó kálukú ọ̀rọ̀ máa sọ sí ni pé ẹ dákun ẹ̀yin àfáà wa ẹ dákun ẹ̀yin àfáà wa ẹ dákun ẹ̀yin àfáà wa ẹ wo tàwa tá ń bọ̀ gbogbo tó yẹ kí gbogbo àwọn ọmọ kí ọmọ sọnù ẹ dákun ẹ wo tàwa tá ń bọ̀ ẹ wo tàwa tá ń bọ̀ wàláhì tó yẹ kí kálukú ọmọ sọnù ẹ dákun tàwa tá ń bọ̀ ni ẹ wo kódà ká máa sọ pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ explain pé lóòótọ́ ẹ lóòmù kádùn dání ọwọ́ àbísákò ọ tàbùkù ìjáde lẹ́nu ẹni tó fẹ́ sọ ó tún wá tàbùkù àwa tá a jẹ́ mùsùlùmí pé ká wo àwọn míì tí èsè mùsùlùmí tí wọ́n gbé tí wọ́n sì máa lò lọ láíláí nígbà táwọn bá tún sí ń bẹ̀ mọ́ lọ́lọ́run fi sọ́nà Al-Qur'ani pé la yuhibbullahu al-jahra bis-su'i tọ́mọ nìyẹn bá wù ẹ̀ṣẹ̀ kan nínú ilé in tó burú jù láyé in kọ́ padà jáde kó wá máa sọ́ǹtà gbangba báyìí pé àwọn ò lè má ṣe nǹkan báyìí gbogbo táwọn afá máa sọ pé ìwọ tí wọ́n bá sá padà bá wọlé wọn ò bùkátà kan sọ kódà kí wọ́n ṣe nǹkan sára wọn ò bùkátà kan sọ́ǹtà o wọ́n lè má àgbóyé ẹ̀sìn débẹ̀ o lóòótọ́ ni wọn ò gbọdọ̀ ṣe é nínú àgbọ̀rọ̀ fi nǹkan míì ṣe súra àfi ta ni jama àfi Allah so ara àwọn táwọn sọ ni wọ́n máa ń dé tòru ni bí ẹ̀ bá sọ pé òun ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ìkànnì sọ pé tí wọ́n bá bí dárúkọ àfáà kan àti rí kò ní kankan tí ó ṣe bá bọ̀ wọ́n sá máa ń fẹ́ kí àwọn tí wọ́n sá máa ń fẹ́ kí wà lọ́ọ̀ wáyé ni kò àfáà tí ń bá dákọ rẹ̀ ẹnu mi gbà ni wallahi kò sí tí ì lè sọ lójú rẹ̀ tí ń bá dákọ èèyàn àmọ́ tí ń bá kàn wó lẹ́mìí mi pé kí kógun lè máa mí ká má dákọ èmi ò gba script ẹnìkan kọ́ script fún mi mo ṣe jáde wá ní ìsẹ́ ẹnìkan kọ́ ló pè mí pé jáde wá sọ̀rọ̀ èmi ò sínú ẹni tí wọ́n ń pè ṣẹbẹ́ ráwọn kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè pé lọ jáde ẹbẹ́ rí nínú ìdààmú tí ogun wọn ń bára wọn ìkànnì tí ń sọ pé àfáà súnà lòun lọ́jọ́ tó sì ọkọ lọ́jọ́ tí mo kọ́kọ́ mọ̀ pé ń jó kọ mo wà nínú ẹni tó takò pé bóò ló ṣe máa forúkọ súnà máa fi ṣe kọ́mẹ́dì ò lè máa jẹ́ àfáà súnà máa jẹ́ nǹkan mi alákọ̀ọ́kọ́ yẹ sáfà ẹlẹ́ẹ̀kejì oṣù súnà ó sì lè plọ́ọ̀sì méjèèjì papọ̀ àti ẹwù bitọ́lọ̀ ti yọ sí. Ànábì ní inna Allaha la yumli lidh-dhalimi hatta idha akhadhahu lam yuflithu. Ànábì dájú Ọlọ́run la yumli lidh-dhalim yóò máa lọ alábòsí lábẹ́ yìí ara àwọn alábòsí tọ́lọ̀ ńlọ́ra náà rí ìjọ́ ti kan sọ pé ọ̀sà ti fẹ́ pa àwọn o sáwà mọ̀ pé ń gba script lóòótọ́ yìí sì ń ṣe program láago kan òrùngbà náà fáwọn bàbá náà máa ń pè wọlé sórí program rẹ̀ ń gbà náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀rí celebrity káàkiri tó ń kálukú ń ṣe káàkiri bẹ́ẹ̀ kọ́ ló ṣe dá ọ̀pọ̀lọpọ̀ ń lo fake life ń sáyé tí ò nítumọ̀ ni mo fi sọ́ngbà kan rí pé ọjọ́ tí máa rówó ra dátà ẹ rí mi ọjọ́ tí bá ti rówó ra ẹ ní rí mi kò dẹ̀ túmọ̀ sí pé ńgbà tẹ́ ẹ bá ti rí mi ní rówó ra mo lè rówó ra ńgbà mí ìgbà kí n kà wó pé tèmi náà máa wo kí ni ń ṣẹlẹ̀ lórí mídíà àwọn náà mọ́ gbọ́ wá sí ńgbò jẹ́ pọ́ ọmọ kí ni wá wà nílé ẹ̀kọ́ dì sí so ẹwọ́ wá wúrú àfáà súnà pẹ̀lú bí ṣe máa ń jáde lọ́tún àti wọ́n kọ script fún ni tí ó jáde lọ́sì tí ọmọ náà ó ti yàkàyàkà àwọn súnà náà rí àwọn yẹn sì ń pe sákèsì
sẹ́yìn lè wá mọ̀ pàdúró tí nọ́ọ̀sì inú ìgbésí ayé rẹ̀ sẹ́yìn lè mọ̀ sọlọ́ jẹ́ kí gbogbo ẹ̀ tó wáyé pé kìí ṣe ti ń ṣe nítorí tọ́lọ́run ó ti máa palẹ̀ mọ́ dijọ́ tọ́lọ́run ọba àlékè ọlọ́sẹ̀ kí ni la yumli lidh-dhalimi hatta idha akhadhahu kó de tí ijọ́ tọ́lọ́run gbà mú gbogbo àwọn tẹ́ẹ̀rí tí ń sọ ọ́ lọ lónìí náà tí ń lọ sọ́tún tí ń lọ sósì tí wọn ò jẹ́ kí ogun tí ń lọ yìí tí wọn ò jogun rẹ̀ ó mí in tí wọ́n ń ṣe lọ́wọ́ láàrin ara wọn yìí ó ba nǹkan jẹ́ àwọn èèyàn wò wá bíbá pẹ́nu àwọn mùsùlùmí òkò àwọn àgbààgbà dákẹ́ tó wáyé káwọn ọ̀dọ́ náà ṣebí àti ẹ̀gbọ́ bàbá kan ẹ máa gbọ́ o nínú àwọn méjèèjì sẹ́yìn pé bàbá kan ti ẹ̀ jáde ike ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹjọ́ ẹ dákun ẹ má sọ nǹkan kan mọ́ ẹ má fẹ́ ní kankan lésì mọ́ tí bàbá kejì náà bá jáde táwọn náà bá sọrú ẹ̀ nǹkan ó sinmi díẹ̀ àwọn ọ̀sọ́ sẹ́ńdùn máwọn náà bí gbogbo àwọn ọ̀dọ́ ṣe ń gbéra wọn ṣépè sẹ́ńdùn máwọn ọ̀dọ́ ṣe ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí inú ilé ara wọn kọ́rọ̀ wọn ti ṣẹlẹ̀ kíní kan bàbá rẹ̀ kíní kan bàbá rẹ̀ ṣé gbogbo yín tẹ̀ ń kálukú sọ́dọ̀ àwọn bàbá rẹ̀ sẹ́yìn ò ní bàbá sẹ́bẹ̀yìn náà ní bàbá tí Islam ti sọ pé inú tó burú jù àyẹ̀lẹ̀ ànábì ní inna min akbari li kaba'iri àyẹ̀lẹ̀ àná rajulu walidayhi ànábì ní ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó le jù láyé ó ní kí ọmọ nìyàn kó máa ṣe kí ni kó máa ṣépè ní bàbá rẹ̀ qila ya Rasulullah àwọn sàábì ní òjíṣẹ́ Ọlọ́run kayfa yal'anu ar-rajulu walidayhi bó lọ́mọ nìyàn kó ṣe lajúlẹ̀ tí ó máa làánà bàbá rẹ̀ ànábì ní an yasubba ar-rajulu aba ar-rajuli fayasubbu abah kọ́mọ nìyàn kọ́ máa bú bàbá ń bàbá báyìí pé yọ bàbá rẹ̀ bàbá rẹ̀ ọ̀já mọ̀ká bàbá rẹ̀ ó ṣe kíní kan fayasubbu abah tí ó sì mọ̀ kí bàbá àwọn olùwọ́n ṣe kíní lòun bá wí àwọn ẹ̀kọ́ súnnànù tí ò yọ́pọ̀lọpọ̀ yín tẹ̀ kàn tẹ̀léra yín kí tẹ̀ sí wọn káàkiri gbogbo occasion lẹ ti ń pàdé òdodo dàtà gbọ́mọ́ mo lọ sádùúgbò kan lánàá zuri wá bá mi ń bẹ̀ mo ní ṣe sọ́lá mo ṣe zuri tán lásìkò táwọn kírun sáà ń gbọ́ tí ìlú ń wáyé ládùúgbò muslim gbẹ̀ tọ́lọ́ bá ní kọ́ máa gbé sáìdì ọ̀nà mọ́sálà yẹn so tá a bá fi débi ọ̀nà ìyànà àbíkà bí nǹkan so ẹ rí pé mọ́sálásí kan ń bẹ tó jẹ́ mọ́sálásí àwọn haramain báyìí ìfònà kọjá abẹ mo ti lọ kí àwọn ènìyàn abákírun tán wọ́n ń bèèrè gbẹ́dàgbọ́n àwọn onílùlù àwọn láwọn sẹ́yìn ìdá kan ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yìí ni nígbà tẹ́mi náà jáde tí ń rí wọn gbogbo àwọn ọmọ kéékèèké àdúgbò wọn kójọ ṣèbẹ́yìn kan lẹ bí sẹ́yìn ìdálẹ̀ sáwùjọ sánẹ́bì mú ọ̀rọ̀ sẹ́yìn ìdá àti sẹ́yẹ̀wù ẹ bá rú ẹ̀ lọ́wọ́ ànẹ́bí àtàwọn sàhábì àtàwọn sàhábíyà àwọn sàhábíyàt ṣèbẹ́yìn alágbàkó ń tọ̀ rí kọ́ iná lẹ́mú wa tọ́rọ̀ bá ti wá ń dọ́dọ̀ yín ẹ mọ̀ ní ìwọ náà sọ̀rọ̀ bàbá rẹ̀ kí ló kèmí pẹ̀lú ọ̀rọ̀ bàbá mi ń sáyé rẹ̀ mí náà ń sáyé mi tílíkà umma ìjọ kan làwọn ìṣẹ̀mí ayé kan làwọn ń lò kọ́díkọ̀ láti làhá ma kasabat wa lakum ma kasabtum wa la tusaluna amma kanu ya'malun so ẹ máa wọn ká wọ́n wá ń lu ìlú lásìkò orun fa àjẹmọ́ tí wọ́n mọ̀ pàwọn èèyàn kírun lọ́wọ́ tó láwọn èèyàn tiẹ̀ tún tan solar engine tí wọ́n tiẹ̀ tún máìkì tún jáde wọn ò dá lùdó wọ́n sì ní bí a ṣe máa já wọn lẹ̀ lóru náà tí wọ́n máa lùlù ẹ wá ní àwọn àfáì náà wọ́n máa lọ sí mọ́lúdì àwọn ṣe àṣẹ ìdátà sọ wọ́n máa lọ ẹ̀sùn wọn ìmí ìbá lọ wálúwà wọn ní ó fẹ́ jáde gbogbo occasions tí wọ́n ń pàdé yìí ọ̀rọ̀ rí dàtà ń gbọ́ lẹ́nu àwọn tẹ́ ẹ gbà lẹ́ àfáì gẹ ọ̀rọ̀ rí dàtà ń gbọ́ lẹ́nu wọn kí wọ́n náà máa dákọ̀ wọn fúnra rẹ̀ níwọ̀n tó ní a máa dákọ̀ wọn so àti dákọ̀ wọn severally kò ní ìtumọ̀ gẹ́gẹ́ bá dákọ̀ wọn á dákọ̀ wọn náà báwọn náà dákọ̀ àwọn kan àmọ́ kójú ló lè já ìdá àdákọ̀ wọn wá sí tó bá fẹ́ sí ìjọba bá sì fẹ́ dákọ̀ wọn á tún dákọ̀ wọn kọ́ wá sí tó bá fẹ́ sí àlẹ́ ẹja àwùjọ òtútù ẹwúrú àná nìsín ẹwúrú níbàdàn ní oníbàdàn ní sáìdì muslim wọ́n ń pè ànàkan ní báyà náà àbíkẹ́ àbí àná àdìgún àbí nǹkan ni ẹ̀sà ti ní mọ́sálásí ẹ̀ Masjidul Haramain ni kí n tó kù ládùúgbò náà mo ti sọ fún àwọn ìmáàmù tó wà mẹ́gbẹ̀ẹ́ dákun ẹ jẹ́ kí lẹ́kṣọ̀ yín ó túnbọ̀ máa débi ọ̀rọ̀ oníṣẹ́wù ṣe yáyò tí wọ́n bá ti lè wọnú àdúgbò wọ́n máa ba àdúgbò jẹ́ ni o wọ́n máa ba àdúgbò jẹ́ gbogbo àwọn ọmọ kéékèèké obìnrin ni wọ́n ṣàjọ tí wọ́n máa gbẹ̀mí ṣé gbígbẹ̀mí ń bẹ nú ẹ̀sìn ni gbígbẹ̀mí ò sínú ẹ̀sìn tí wọ́n bá sì pè yín lọ pé ẹ wá sọ̀rọ̀ ń bẹ ẹ̀ ní sọ fún wọn pé gbígbẹ̀mí ò sínú ẹ̀sìn wọ́n ń da omi òróró lera wọn lórí àwọn ìlú táwọn kírísítẹ̀nì ń lù nílànà tí wọ́n bá lọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n nìyún mùsùlùmí kọ́ ló nìyún àwọn ìlú tí wọ́n máa fi jíyàn lẹ̀ ìlú tí ó gbé bá gbọ́ wọ́n ní ló jẹ́ kẹ́mi ò gbé ọjọ́ méje wọ́n fi túlẹ̀ kìíní kan òróró òtura kìíní kankan gbogbo eléyìí ò sínú Islam Ọlọ́run ní yá ayọ́ alladhina amanu Ọlọ́run náà pẹ̀lú olùgbàgbọ́ òdodo udkhulu fi silmi kafa tó bá fẹ́ jẹ́ mùsùlùmí jẹ́ tán yányán ayá yìí ni mò ń túmọ̀ sáà sí láàárọ̀ yìí pé ìtumọ̀ rẹ̀ ni pé tó bá fẹ́ jẹ́ mùsùlùmí má jẹ́ ìwọ́lọ́mọ àmọ́ fẹ́ jẹ́ mùsùlùmí jẹ́ tán yányán udkhulu fi silmi kafa wala tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé ìlànà tí Ṣẹ̀tánì gbé kalẹ̀ khutuwat jábọ̀ òkútọ̀ sẹ́gbà báyìí ni Ṣẹ̀tánì ní tàn yìí ẹ bá tún ṣẹlẹ̀ ẹ̀tún ṣẹlẹ̀ gbogbo àwọn náà kàlẹ́ tí láwọn ń sà pé àtàbà sà à ń pàdé sí òkè nìkan ìlànà Ṣẹ̀tánì ní kìí ṣe tọ́lọ́hùn kódà fídíò kan tí mo sì gbé wá báyìí fídíò yẹn tí n bá rí gbé wá ó sì lè jẹ́jọ́ mi inú fídíò yẹn àfáà kan sọ ń bẹ̀ pé ẹ jẹ́ mo bóyá mo lè rí plan rẹ̀ mọ́
bóyá isa ayédè àmì nǹkan ni ọdíjọ́ mi ń sọ bẹ́ẹ̀ pé ní àwọn iṣẹ́ kan ń bẹ tó bá ṣáájú ó tètè kú iṣẹ́ kan ń bẹ tó bá ṣáájú kíní kan spam rẹ kò ní dọ́mọ kíní kan iṣẹ́ kan ń bẹ tó bá ṣáájú kíní kan kankan kódà wọ́n ní bìlíìfù láwọn àwọn àfáà tẹ́ ń sọ yìí wàlúù sàlám wọ́n ní bìlíìfù pé àwọn iṣẹ́ kan ń bẹ tí èèyàn bá ṣáájú gan ọmọ kú mọ́ yàn lọ àwọn iṣẹ́ kan ń bẹ tẹ́ bá ṣáájú àbíkú lẹ́mọ̀ bí àwọn iṣẹ́ kan ń bẹ tẹ́ bá ṣáájú spam yín ò ní gbọ́mọ jáde yóò kàn máa lo omi lásán ní ọmọ bá wá láìláìláìlá kan ń bẹ tí èèyàn bá ti sá kò ní bára ìláwùjọ àwọn èèyàn mọ́ bí kò ètè kú ní ọmọ ṣe kí ló dé ìgbélé tí gbogbo eléyìn gbogbo iṣẹ́ tó bá ti di pé iṣẹ́ kan tá a gbà lọ́dọ̀ àwọn àgbàlagbà lẹ́kàlẹ́ tá a bá ti wá sàtán àpàdé tó bá sà kò sí bó ṣe sà ọ́ pàdé sí òlágbájá kò sí bó ṣe sà gbogbo àwọn tó ń kálukú wọn ń sọ látẹ̀yìn wá ló jẹ́ sọ̀rọ̀ ọjọ́ tí mo sọ̀rọ̀ pé bàbá mufti Ìlọrin ní tí wọ́n bùkátà ní rọ̀sùkò tá a wà yìí ó ní kí wọ́n flashback kí mẹ́sìn láyé wọn bọ̀ àtàwọn ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́nu wọn sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́nu wọn sọ kódà nú àwọn ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́nu wọn sọ ni pé láwùjọ táwọn ń lò lọ́wọ́ yìí gbogbo àfáà tí ń bẹ níta gbangba tí wọ́n ń sọ̀rọ̀ ń làwọn lè sọ iye ọdún tí wọ́n sọ̀rọ̀ dà wọ́n ti sọ́rí náà sáwọn lọ́lọ́ ni wọ́n sì sọ́ta gbangba ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n wá ń takò wọn lónìí tí wọ́n ń ṣe fídíò against wọn yìí ọmọ ọdún mélòó ni wọ́n ń gbà láwọn fídíò táwọn sọ yìí àwọn náà lè wà lójú agbo nǹkan máa hó ọ̀pọ̀lọpọ̀ wọn ń bẹ lójú agbo tí wọ́n hó jọ náà o ọ̀pọ̀lọpọ̀ wo fídíò táwọn sọ pé gáúsù samani gáúsù orúkọ ọkẹ́ máa jẹ́ gáúsù gan kọ̀ correct ìtorí pé tí wọ́n pè ní gáúsù lẹ́ni tí wọ́n máa gbà yẹn lẹ̀ ẹnìkan kò sí ní gbà yẹn lẹ̀ àfi Allah èmi fi ń tẹnu mọ́ fún gbà náà Ọlọ́run sì ní kí mẹ́sẹ̀jì mi ó débẹ̀ díẹ̀ níwọ̀n bá ìpè àná ni ẹ máa wò bẹ́ẹ̀ tí ń bá bọ̀ ọba tó wá ní kẹ́mi yóò gùn títí dirú wò yìí liyabluwakum ayyukum ahsanu amala kẹ́mi ogun ọba lẹ́dà fẹ́ fi examine yẹn pé sí yóò tún rí sẹ́rí díẹ̀ sí anábì ní khayrukum ẹ ti fi ń lóore jù nú àwọn ọmọ ènìyàn man tala umruhu òun náà lẹ́ntẹ́mi rẹ̀ gùn wa hasuna amaluhu tó sì ń rí dáadáa sí ìlànà islam là ń sọ fún yín o ọlọ́ni wala tattabi'u khutuwati shaytan ẹ bá tẹ̀lé ní tí Sátánì ńlá kalẹ̀ gbogbo orú àwọn náà kàlẹ̀ irú tí mo play lánàá tí wọ́n tan kándù lọ́tún kí ní kankan yá kalimadu yá kanjalu yá kankan ẹ jẹ́ tó play rẹ̀ fún yín gbogbo wọn jọ ń sẹ́nu fa kán jáde kán ní kí èsì táwọn ń sànù táwọn fi dàfa يا أهلل يا الله يا أهلل يا بكمدو يا جنج يا وكيل عجبلي يا جلج ميوشن بهاك حيروشن ميروشن كلد يوشن جلد يوشن توكلوا بجلب البدة في هذه البلد آجلا بهاك إفريت من الجن أي مكان أو كرها الله يا أهل lọ múnú mosque ibi kan bẹ́ẹ̀ tó wù mí kí n sọ túmọ̀ rẹ̀ ẹ̀tún gbọ́ يا أهلل يا الله يا أهلل يا بكمدو يا جنج يا وكيل عجبلي يا جلج ميوشن ṣe kọ́ gbogbo tí ń pè yá àhàlálù yá jàkìmádù yá sí nǹkan kan bẹ́ẹ̀ yá jàkìmádù lọ fẹ́ pè yá jàkìmádù yá àhàlálù ó kọ́ ọlọ́run èyí sí báwọn ìwọ́n tó bá ìsọ pọ́lọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ bá wa mẹ́rì wá nínú Al-Qur'ani pọ́lọ̀ ń pera rẹ̀ ní jàkìmádù àbí yá àhàlálù ẹgbẹ́ wá àjíbúlí ẹ wá máa gbọ́ kí ni ìtumọ̀ àjíbúlí ìtumọ̀ ẹ̀ ní pé in tí mò ń ṣe bá ń gbà ẹ wá máa wo àjíbúlí tó tún fi kún bí o àjíbúlí yá jálì jàmà yúsù ó kọ àjànú kanu ẹ máa gbọ́dọ̀ ẹ ti rí pé nínú ìlú tí mo wà yìí wọ́n ń pe kìnnìkan ní Shamsul Biladi tó yẹ pé tó bá ti lè wọ inú ìlú kan wọ́n gbọ́dọ̀ mọ̀ pọ̀ wà ń bẹ̀ nígbà wọn mọ̀ pọ̀ wà ń bẹ̀ àǹfààní wo ló ṣe fún ń bẹ̀ ìlẹ́bìrí wọn tọ́pọ̀lọpọ̀ wọn kásà láti jọ kó sáwí jọ kó nǹkan jọ wọn kálukú gan ọmọ bí ṣe ń débẹ̀ ẹlòmíì sáà mọ̀ kó sábàrà mí nù jọ yìí gbogbo àwọn nǹkan tí a máa ń sànù. sẹ́yìn gbọ́ bí hákì ìfìrìtù minal jinni pé n tóun fi ń sọ fẹ́ yàlìjànú ni pé ẹ wo ti ìfìrìtù náà àlìjànú ọ̀gá yín o. كبريت من الجن أي مكان أو كرها الله يا أحد sẹ́yìn gbọ́ gbogbo bí ẹ bá rí ẹ wà gbogbo bí táwọn tí wọ́n ti nǹkan bẹ lọ́wọ́ wọn rí ọ wà inú ẹ̀ ní tí wọ́n máa ń ṣàì pé bí wọ́n fẹ́ fómi nǹkan lágídí àbí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ bàbá olówó kan wọ́n ṣàì pé lágbájá ọmọ lágbájá yìí kò gbọ́dọ̀ lè dá nǹkan kan ṣe illa bi idhni àfi pẹ̀lú yọ̀ǹda mi ṣé Islam lọ́kọ́ alẹ́ lè náà wala tattabi'u khutuwati shaytan Ọlọ́run ni ẹ má tẹ̀lé sẹ́ẹ̀bù tí Sátánì ńlá kalẹ̀ innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn ni o ọ̀tá tó fojú hàn ní ṣètọ́n fún ọba dẹ́dà ní làámọ́lẹ̀ fún wa pé ọ̀tá tó fojú hàn ní innahu lakum aduwwun mubin àwọn díẹ̀ tẹ́kẹ̀lé lórí mídíà náà àgbákò ń bẹ tààrà lọ́dọ̀ àfà àyógun tẹ́rin lọ́wọ́ àwọn tó tún jẹ́ ìtẹ́ ń fi lábáwá sọ̀rọ̀ o àwọn míì ń bẹ tó pé tí ìbílẹ̀ gangan orí pẹ́pẹ́ yẹ ẹ kò kéníkẹ́ sí lẹ́nu ẹ lọ rí mẹ́bi tí àrò bá ti ń jò gbogbo ìgbà tí wọ́n bá ti ń dáná ń bẹ̀ ẹni tẹ́ bá ń tẹ́ ẹ kó máa fẹ́ràn yín ó díjọ́ tí wọ́n bá tó dáná ń bẹ̀ kára rẹ̀ tó balẹ̀ tó bá ti lè gbó kọ yín báyìí yóò mọ̀ gbẹ̀ni gbogbo tẹ́ bá ní ọlọ́wọ́ ṣé Islam wà lélẹ̀ jẹ́mọ́ Islam kọ́ lélẹ̀ òun a sì jọ ń pàdé wákàtí márùn a jọ ń pàdé ń jímọ̀ a sì juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ tọkàn tara fọ́ba tá à ń sìn gẹ́gẹ́ Islam kọ́ lélẹ̀ òun jẹ́mọ́
Islam kọ́ lélẹ́hùn so ẹ wá jẹun padà láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù àti nákàlí jáde kó wá púùfù ẹ̀ pé nákàlí o kúndí tó ojogún tó ń sọ pé ojogún lọ́wọ́ bàbá rẹ̀ máa kà jáde kó o sì máa tú máa kà jáde kó o sì máa tú tá a bá ní bọ́ orí ibú lọ́pọ̀lọpọ̀ ńbẹ so àwọn àtàná tí wọ́n ti lò lọ báwọn ìmí ìbẹ̀ tó yẹ pé ó lò alàdì jáàlì àwọn ọmọ pé kò da làwọn fi lò lọ bẹ́ẹ̀ àwọn ti lò lọ bẹ́ẹ̀ nù tiwọn àná mi fi là á kalẹ̀ pé làhámà kásábàtì ní táwọn ṣe ń gbà àwọn ni wọ́n ní nǹkan wọ́n ti lọ pàdé ọba tó ní wọn wọ́n là kún mọ́ kàsábtún lónìí tí mà ti dọ́dọ̀ tí náà náà bá ṣe lẹ́yìn ìgbà tó dodo dé o ẹ̀yin náà lẹ́nu nǹkan yín ọlọ́ni wala tusaluna amma kanu ya'malun suratul Baqara wọn sì níbi ilé rẹ̀ tí àwọn ti lọ́n ti ẹnu ẹ̀yin náà wà ń bẹ lónìí náà ẹ̀yin náà máa ṣe kí ni a máa ṣe dákúdákú ń bẹ sánísání ń bẹ dùmíyàtí ń bẹ aláwọ̀mọ̀ kátó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àhámùsàkákù ẹwà máa kàlẹ́ ọkọ̀ kan gbẹ̀yìn tẹ́ ń bú àìní ìsìn àwọn oníbu yín padà so ẹnìkan ní ìsìn àdápa rọ́nù ó ní yahoo là ń ṣe èmi ní ìsìn ìwọ̀n níbi kankan tí mo ti ń gbowó so àwọn individual gan kí n kà sọ̀rọ̀ yìí kó lè bá tán nù mí àwọn individual míì gan bẹ tó yẹ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n kà lè sẹ́ndì owó pẹ̀lú sáà àkànfi dáwà yín lọ́wọ́ so bóyá bí o ṣe wá máa sọ pé níbi kankan tí wọ́n ti ń gbowó àwọn kankan gé owó wọn sẹ́ndì owó sí àmọ́ mo ní ẹ̀dákun ìtọ́lọ́mbá mú wa náà ni bó ṣe tọ́rọ bó ṣe kọ́bọ̀ náà náà sáà rí ní ojúmọ́ bí sẹ́lá náà sí so èyàn fi gbọ́dọ̀ sí nǹkan torí èèyàn yóò ṣe nítorí tọ́lọ́ ni kódà àwọn kan ní táìmù kan ọ̀dọ́ ni wọ́n bí wá báyìí náà ni wọ́n pe kó sáà gbogbo tẹ́ bá ti fẹ́ ẹ máa pe wá táǹgbà tá a sọ ọ̀rọ̀ Dr. Sharafu àtàwọn ará lọ́rin báyìí wọ́n kà gé báyìí nígbà tí wọ́n rí i pé èyí sọ̀rọ̀ fẹ́fọ̀ àwọn èyí lè sọ̀rọ̀ fẹ́fọ̀ yìí ẹ̀ ṣe ok ṣe nínú ọ̀rọ̀ tí mò ń sọ ní ìsìn bọ̀dásùbẹ̀ rù inú ọ̀rọ̀ tí mo ń sọ ní ìsìn mo dákọ̀ lọ́rin bẹ̀ tí mo dákọ̀ lọ́rin tí mo yẹ sanáka lè ń bá ní ara àwọn gátà ń sọ̀rọ̀ aláwọn eléyìí wọ́n máa dà nǹkan rù ibi kí nǹkan máa dàrú lẹ́ẹ̀tì báwọn èyí tí wọ́n fi farabalẹ̀ dandan kọ́ ni kọ́ kọ́mẹ̀ntì sí ní ta bá ń sọ ó lè farabalẹ̀ ìkúkúra dátà fẹ̀mí kọ́ ọmọra fóònù fún ilẹ̀ sọ pé dandan kọ́ wá wò mí lẹ́bìrì pọ̀pọ̀lọpọ̀ fídíò tèmi mi sọ pé ẹ máa bá ń ṣí àrẹ̀ lọ́gbọ̀n ibi sọ bẹ́ẹ̀ ìwọ̀n bá bí tọ́lọ̀ bá ní kó dé là ń yahdiya Allahu bika rajulan khayrun laka min humri na'am kò nítumọ̀ ẹ̀kẹ́ sáwà so ẹjẹ́ tètè lọ bí tán lọ ẹjá padà sínú al-Qur'an suratul Ma'idah ẹjá lọ wo àyà 72 tí ẹ bá ní ìkàpá àti kàádélẹ̀ èyàn lè kàádélẹ̀ dáadáa àmọ́ àyà 72 yẹn ó wà very important àti máyà bí méjì wá kí n fi àdíthì ànábì ẹ̀yọ kan sí ká sì máa dágbére ká lọ máa múra jímà Suratul Nisa àyà 72 iná lè sì tọba adéda ti fọ̀kalẹ̀ lọ́rọ̀ àdó lọ́rọ̀ nákàlì lọ́rọ̀ gbẹ́rẹ́ gbogbo nǹkan tẹ́yìn bá tún máa lò sí ara tí ó máa mú túmọ̀ pé mo fi ń protect ara mi ni mo fi ń wá rísìkí ni mo fi ń wá kẹ́mi ogun ni mo fi ń wá kinní kan ni èsì rẹ̀ nínú al-Qur'an ọlọ́ni laqad kafara a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu ibn Maryam ọlọ́ni ti pàápàá alámùtọ̀ òkì ọlọ́run kọ́kọ́ kan pámọ́ pé kẹ́ ẹ lè gbọ́ ẹ̀dàgùn bí ọba kan pamọ́ bọ́lọ́wọ́n bá búra fún wa lórí nǹkan kan sáàwùlẹ̀ ní ìṣègùn sáà ní ìgbàgbọ́ ni ọlọ́run lakọ́dé ó lo láàmù tọ̀kì lákọ̀ọ́kọ́ ó tún wá lo kọ́dì tó jẹ́ ti tahqiq torí pé fìlì mẹ́rin lọ́tẹ̀lì mubashara ó ní lakọ́dì ní ti tòdodo ní ti pàápàá tí ọ̀lẹ́jà ń bá kàn káfàrọ̀ ó ti di kèfèrí ọ̀rẹ́dì bí kéwàá wá béèrè pé wọ́n lọ́n ta ni alladhina qalu gbogbo àwọn tí wọ́n ti máa ń sọ pé inna Allaha dájú ọlọ́run táwọn ń sìn ní ta ni huwa al-masihu ibn Maryam gbogbo ẹtí bá ti ń sọ yí pé ní masihu Isa ọmọ Maryam ìlọlọ́run òun ọlọ́run ní tí ọ̀lẹ́jà ń bá kẹ́ ó ti di kèfèrí àfáà kan jáde mo ti dìlítì fídíò yẹn oníta ni ó sọ fún wa ta ẹ̀rí wo ló sọ fún wa yí pé ní àwọn tí wọ́n sọ pé Isa ọmọ Maryam ó ní ọlọ́run ẹ̀rí wo ni ó sọ fún wa pé kèfèrí ni wọ́n níta gbangba fa ó ta kámẹ́rà ìsìn sọ̀rọ̀ so tẹ́yà bá gbọ́rú eléyìn èèyàn ní fèsì lé gbà áyà tó kílẹ̀ lẹ́ ń takò yìí ẹ̀ ń di kèfèrí lọ díẹ̀díẹ̀ laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu Isa ibn Maryam ọlọ́run ni wọ́n ti di kèfèrí already àwọn wo àwọn tí wọ́n sọ yí pé ní Isa ọmọ Maryam ọlọ́run ni wa qala al-masihu Isa ọmọ Maryam gẹ́gẹ́ fúnra rẹ̀ tó sì sọ ni pé ya bani Isra'ila mo pè yán ọmọ Isra'ila Isra'ila tí wọ́n rán mi sí i'budullaha ẹ máa jọ́sìn fún Allah rabbi ọba tó dá mi tó ní mi tẹ́yẹ́yẹ́ wa rabbakum àṣẹ i'budu rabbakum ẹ sì máa jọ́sìn fọ́lọ́run ọba tí yìí náà tó sí Allah innahu tó ní pé ẹ lọ gbọ́ yóò dájú ọba yìí man yushrik billah gbogbo ẹni bá ṣẹbọ pẹ̀lú ẹ̀ gbogbo ẹni bá ń múrogún pẹ̀lú ọlọ́run gbogbo ẹni bá gbé nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run níbi tó ipọ́ lọ́wọ́ ọba nìkan ní í ṣe é faqad harrama Allahu alayhi al-jannata
ọba dẹ́dà harrama mádìlò náà ìtumọ̀ ẹni pé wọ́n ti kọ̀ọ̀yún wọn eléyìn rúfì àti àkìláàmù wà jaffati suhuf tákàdá ti gbẹ lórí eléyìn pé gbẹ́ni tó bá ti lè mú nǹkan míì ó pe nǹkan míì lọ́dún lọ́wọ́ lẹ́yìn ọlọ́run qad harrama alayhi aljanna aljanna ti dè wọ̀ fún kò ní wọ̀ wa ma'wahu an-naru iná sì ní yọ́ padà iná ní ó parí ayé ẹ̀ sí wa ma lidh-dhalimina min ansar gbogbo alábòsí lọ́lọ́run pé gbogbo orú wọn alábòsí sì ní wọn ò ní lálànà sí láyé bíbélì àlìkíyàmà ẹ máa kàwọn ayé yìí sí mùsùlùmí létí kẹ́lẹ́ bá máa gbọ́ yé ìyàwó ilé ò lè máa pera rẹ̀ padà pé wáwò àwọn ìrìnwó ni mò ń rìn àwọn kọ̀rọ̀ wo ni mò ń sọ láàrin èmi àti àáfàá kẹ́ńtà tọkọ mi ò gbọ́dọ̀ mà ó sì wá sí kẹlẹ́ni jọ́ mẹ́ta yìí pé káwọn ọkùnrin wọn lọ máa yẹ fóònù àwọn ìyàwó wọn wò bó ṣe kọ̀ọ̀kan lábẹ́ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ẹ yẹ̀ wò àáfàá wo ni ìyàwó yín bá sọ̀rọ̀ tẹ́ mọ̀ sí ẹ wo ló bá di lọ́rọ́ fẹ́ kálí kálukú bá ń pariwo pé kíní kan wọ́n fẹ́ túlé o wọ́n fẹ́ dalérú o wọ́n ṣe ti mọ̀ dalérú ni kí ẹ yẹ̀ wò ẹ rí wọ́n dàgbé kan sá yẹ̀ wò sáré pé ìwà àkọ́kọ́ kan ń bẹ lọ́wọ́ ìyàwó òun sí ẹnìkan náà jẹ́mọ́ àyà eléyìn so clear báwọn so nínú àwọn àyà méjì náà ni mo kàn fẹ́ ọ̀rọ̀ ajúwe rẹ̀ kí n sì fi àdífì ẹyọ kan kí n fi lé ẹjá lọ sínú sọ́ọ̀tù Zumar àyà 65 ọlọ́ni wa laqad uhiya ilayka ànábì tọ́lọ́run rán sí agẹ́gẹ́ nu ọlọ́run ní laqad ẹ wo bọ́rọ̀ yẹn ṣe pàtàkì tó àwọn àfọ́ ọ̀bá ní pàtàkì láìsí ọ̀rọ̀ yìí wọn ọ̀bá ní ṣe ń kókó lẹ́mí àwọn èèyàn àná ti lọ onílàwà yìí ọ̀lá burú jò ní lọ rọ́gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lónìí ni wọ́n wá ladies bike wọ́n á fi pa ọmọ míì lójú ọ̀nà nítorí pé wọ́n fẹ́ lu ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n á fi mọ́tò pa ọmọ míì àwọn míì ṣe ládùúgbò lọ́nà ọ̀dọ́ tiwa lọ́nà àràmì bíi tọmọ ọ̀dọ́ kẹ pa ó fi mọ́tò gbá èèyàn kò ìsọ̀kalẹ̀ nínú mọ́tò táwọn ọlọ́pàá fi dé wọ́n rescue rẹ̀ lọ àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n san mọ́tò kò tí ju ọ̀sẹ̀ náà lọ ra mọ́tò míì àwùjọ ti bàjẹ́ ju kẹ́ gbogbo tẹ́ ń ṣe lọ ẹ wá fún mi ní 5 million ìmọ̀ sòdodo ju àwọn èèyàn ṣe ń sòdodo lọ ìwà lọ gé sòkòtò gígé sòkòtò gẹ́gẹ́ kọ́ àwọn èèyàn ń bẹ tí wọ́n èso ní súnnà náà tí wọ́n lò sẹ̀mí ayé tí ó pé òdodo ní tẹnu wọn jáde kódà tí wọ́n èso ń súnnà ọwọ́ pé tí ẹ̀ kọ́kọ́ jó lòdodo tọ́lọ́ ní yá ayọ́ alladhina amanu ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo ẹ páyè mi ọlọ́run wa kunu ma'a sadiqin kẹ́ ẹ̀ sí lọ́wọ́ ọ̀dọ̀ àwọn olódodo ní kẹ́ ẹ̀ tò sí ọwọ́ pọ̀ wà nípò olódodo nǹkan ọ̀láyè lọ́dọ̀ ọba tó ní ọ́ mọ́sẹ̀ bọ́ dọ́dọ̀ rẹ̀ ọlọ́ni wàlá kọ́ni uhiya ilayka nítorí òdodo ní ti pàápàá à ń ti ń rìvílì ẹ̀ sí wà nabi sallallahu alaihi wasallam wa ila alladhina min qablika a sì rìvílì ẹ̀ sáwọn tó ṣáájú rẹ̀ kí lọ́ rìvílì sí wọn la in ashrakta ẹ̀ wọ́n ṣàrùtù yẹn ní agbára gan májẹ̀mú tó ní agbára la in ashrakta tó ọba ilé lẹ́bọ lẹ́rù tó ọba ilé pé nǹkan mi lẹ́yìn ọlọ́run tó ń di nǹkan mára tó ń kádò jáde káàkiri tó ń gbé nǹkan kọ́lé wọ́n gbé nǹkan fún wọn kan tó ẹnu àfa àgbà kan láti gbọ́ pé hospital tẹ́ ń lọ tí ń di nǹkan mọ́ yín lọ́wọ́ tí omi wá ń kán bẹ̀ tí ń kán sí láwọn dédé ẹ̀ náà nírú tí wọ́n ní ogbé kọ́lé tí wọ́n ń kán tó lọ́sẹ̀ àgbàfà lọ́sọ báwọn náà sì nílé kí ó ńlá gbogbo àwọn ọmọ tí ń wà rúbẹ̀ tọ́lọ̀ bá tán ìmọ́lẹ̀ ìsìláàmù sí wọn lẹ́mìí wọ́n ó ti rò pé nǹkan gidi ni wọ́n rò pé nǹkan gidi ni káwọn ọlọ́mọ ẹgbẹ́ ọ̀sẹ̀ kọ́lé kọ́mọ nǹkan tó ẹyẹ ń jú ọ̀sẹ̀ méjì kan fún ilẹ̀ Yorùbá ọ̀sẹ̀ méjì kan bẹ lọ́dọ̀ àwọn afọ́njára bí àwọn náà dànù ni ó lóòótọ́ àwọn akọ́lá ṣe agbọ́ lẹ́nu ẹni tó ṣe àwa ní sọ fún wa ní yọ̀ǹda ká lọ bá dànù ká bá hádànù ó sì fà yọ̀ǹda bẹ́ a sì rí hádànù walilahi alhamd ọkàn ní náà sì balẹ̀ dùn ní ìkan bẹ́nu ọ̀sẹ̀ tẹ́ bá parí ẹ̀tàn pẹ̀lú tó fi parí rẹ̀ ẹ lẹ̀mọ́ ìsàlẹ̀ lẹ̀kùn yín báyìí ìkan bẹ ẹ lẹ̀mọ́ òkè rẹ̀ ìntẹ́ bá lẹ̀mọ́ sálẹ̀ tẹ́ bá ti ń wẹ̀ àwọn èèyàn tí ń bẹ within Nàìjíríà ni wọ́n máa ṣe oògùn lọ́dọ̀ yín èyí tí ń bẹ lókè tó ẹ̀kùn lẹ́bù àwọn èèyàn ní diaspora ìní ọlọ́mọ fi dà wọ́n láàmú àwọn ni wọ́n lọ́mọ ṣe kí ni o àwọn ni wọ́n lọ́mọ gbé wá gbẹ́jẹ́ fi rọ́nà àwọn èèyàn nu tí wọ́n bá búrókì wọn máa ń tẹ́lẹ̀ dà sínú àdúgbò táwọn yóò fi máa patronize ọ̀dọ̀ wọn wọ́n máa ń tẹ́lẹ̀ fẹ́nu atẹ́gùn lànàbì sọ pé ẹ bá jáde ńlé àdúrà lẹ́sìn kẹ́ tó jáde bismillahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ bá tún jáde tán ẹ sì ju sọ́mọ̀ pé Allahumma inni a'udhu bika min an adilla aw udalla aw azilla aw uzalla aw adlima aw udlima aw ajhala aw yujhala alayya ẹ wí gbólóhùn yẹn báyìí ẹ máa lọ tẹ́ bá débi tẹ́rọ pọ̀ sí tẹ́ sì mọ̀ pé ibi tẹ́rọ pọ̀ sí aburú a máa ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ wí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àwọn àkáàdù tọ́lọ́run fi ń kó kálukú yọnu wọn jáwọ́ ń bi aburú tí ń ṣe wọ́n fọ́n ìbànújẹ́ inú atẹ́gùn láwọn ìbànújẹ́ tó ní agbára gẹ́ ọlọ́ni la in ashrakta tó ọba ilé sẹ́bọ̀ la yahbatanna amaluki ẹ̀rí pé ẹ̀kìní lọ́wọ́ ń bẹ̀ fíìlì mudari la yahbatanna nínú tọ̀kìdì thaqila wá tẹ̀lé láàmú alákọ̀ọ́kọ́ náà ọkà pàmò ni o la yahbatanna ìtú ẹ̀ ní pé yàtọ̀ síwọ àwọn míì táwọn náà bá tún ṣerú ẹ̀ la yahbatanna bá sì máa bá ṣe òǹkàlùkù yín jẹ́nu tó fi dọjọ́ àlìkìyàmà ọlọ́run ní kò tán bẹ̀ wala takunanna minal khasirin ẹ̀ ń bá tún wá wà ní rúpò bẹ́ẹ̀ á tún wá jọ́ jẹ́ ní òfò yóò tún dẹni òfò Usman ọmọ àfẹ́ olóhùn gbọ́ lẹ́nu ànábì bẹ́ẹ̀ pé ká máa wí gbólóhùn bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' wa huwa as-sami'ul 'alim bẹ́ẹ̀ láàrin àwọn sàhábà tó ní ohun tó ń kọ́ lọ́dọ̀ ànábì ní a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq èyí ó bí ọmọ yóò gbé ọmọ rẹ̀ dání láàárọ̀ káwọn ọmọ tó lọ ilé ìwé láàárọ̀ ẹ mú wọn lórí dání báyìí
u'iduha táìpá ọmọbìnrin ni u'iduhu táìpá ọmọkùnrin ni bi kalimati llahi tamma min kulli shaytani wahama wa min kulli aynin lama. Eléyìí púpọ̀ láwùjọ láwọn eléyìí àwọn ọ̀pọ̀ kíta yẹ ẹlòmí ó bàjẹ́ kí tí wọ́n sàtìlẹ̀ dáa ní síbẹ̀ nínú àwọn ọmọ kí wọn náà sọ́ta gbangba pé kìnnìkan káyé ètò wọn sádà káyé tí ẹnìkan sádà. Ànábì sí la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ẹnìkan ò ní máa dúkáyé wọn dá ayé àwọn mí ọmọ bàjẹ́ lára rẹ̀ ájọ dúkáyé gbogbo wọn dá ẹnìkan ò létí ìdólùgbàgbọ́ òdodo tí tó fi fẹ́ fún ara rẹ̀ dédé tí ń fẹ́ fọ́mọlá kejì. Ọ̀rọ̀ ọjọ́ mi lélẹ́hùn ẹni wá fi àdífi in tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Bukhari àti Muslim ní kàsáré kàálẹ̀ náà ní kálukú sì máa ṣe kíni. So ẹnìkan béèrè pé àwọn gbọ́ pé wọ́n sọ pé ní òòṣà ń bẹnu Kaaba tó jẹ́ 360 òòṣà bẹ́ẹ̀ ni kọ́bílà kánàbì tó dé ni o. Èyàn gbọ́ máa jẹ́sì fún àwọn oníṣẹ̀ṣe yí pé Islam yẹ ṣe ẹ̀sìn ará Mẹ́kà ẹ̀sìn gbogbo ayé ni táwọn ará Mẹ́kà náà bá ṣe Islam ó jìyà. Sẹ̀mùká sọ páwọn ni wọ́n ní ni wọ́n lè máa yọ̀ pé àwọn alá nínà àwọn alá dictate ẹ̀ fún yín a lè má ṣe. Àmọ́ táwọn gangan náà bá ṣe wọ́n jìyà tí wọ́n bá kírun wọ́n jìyà láwọn ará Mẹ́kà gan láwọn ará Mẹdínà gan tí wọ́n yí pé ní al-Islamu dinullah ọba adẹ́dà lónìí ṣe ní o lónìí Islam kì í sáwà lání. So wọ́n bọ́ òsà ń bẹ̀ ó sì láwọn àwọn fámìlì tí wọ́n máa gbé òsà lọ hábùlù ń bẹ́nu àwọn òsà tí ń bẹ́ẹ̀ ó náà lọ́fẹ̀ẹ́ tóbi jù náà ìlà ń bẹ́ẹ̀ ìsáàfù ń bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa gbẹ́gi léèrè ẹni tó bá jẹ́ nire tó kúrú tí ó já sí ilẹ̀ ìtànàbí Nuhu náà ṣe kí ni tó gbógun tì lára àwọn ọmọ àjọ rẹ̀. So nígbà anábì dé azala nabiyu hadhihi al-asnam anábì ló ó gbìyànjú gbogbo òsà yóò sì kúrò nínú ọbẹ̀ inda fathi Makkah nígbà wọn sí Makkah fa anábì sallallahu alaihi wasallam taksiran laha wa tatbiqan li tawhid anábì fẹ́ fi mú ọ̀rọ̀ tawhid tọ́lọ̀ torí ẹ̀gbẹ́ dìde wá pé ń tá a gbé yín dìde ẹ̀yin òjíṣẹ́ wa náà ni àní ibudullaha wajtanibu at-taghut. So nípa ọ̀rọ̀ mi jama mo ní hadith al-muttafaq alayhi anábì ní ijtanibu as-sab'a al-mubiqat ijtanibu as-sab'a al-mubiqat gbogbo ẹ̀yọ́ ní anniversary 20 years on stage yìí ní kankankan ṣe ẹ ráyè ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ń celebrate ara yín lórí ẹ̀gán fáwọn èèyàn àfọwọ́ àti ṣe ti kíníkan years on stage àwọn abèrè pé èèyàn mélòó sórí lára rẹ̀ gan kò rẹ́ni kankan tọ́ka anábì ní ẹ jìnnà sí as-sab'a al-mubiqat adh-dhunubu al-muhlika iná ń pè bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí ó bá yéèyàn jẹ́ tí yàn parẹ́ láyé tí ò tún ní bá kankan lálkìyàmà allati naha an-nabiyyu an irtikabiha tánàbì lè wa kún bí máa débẹ̀ lima fiha min azimil iqab níbi ìyàtọ̀ lágbára tó bá dẹ́dà prógrámù máwọn gbàmúrágájì ẹ̀ṣẹ̀ yìí anábì ní méje ni tó tóbi jù as-sab'a al-mubiqat nígbà anábì ó kàǹkà alákọ̀ọ́kọ́ anábì ní ash-shirku billah ìmọ̀rọ̀gún tí mo káyà rẹ̀ tán pé Ọlọ́run ní kí wọn ò gbọdọ̀ dédìí ẹ̀hùn anábì ní náà ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí wọ́n tẹ́yàn bá kú sórí èèyàn ní bọ́lọ̀ dáadáa. ìgbà anábì ọkẹlẹ́ kejì ó ní as-sihru idán àti rí pé ọ̀tọ̀ lẹ́bọ ọ̀tọ̀ ní dán bẹ́ẹ̀ pé ní yá máa bá idán nú ẹbọ náà á sì máa bẹ́ ẹbọ nú dán anábì wáyà lọ́tọ̀ọ̀tọ̀ pé ash-shirku billah ẹlòmíì lè má ṣe idán kó nǹkan máa ṣẹbọ bẹ́ẹ̀ nítorí kọ́kàn lẹ́lòmíì tó gbẹ̀mí lé bí àwọn tí máa lọ ya fọ́tò àwọn ṣéwù sára lé tí wọ́n á máa forí balẹ̀ fún fọ́tò ṣéwù àbí ká máa fọwọ́ ra fọ́tò ṣéwù tó bá ti fọwọ́ ra tán wọ́n fi rárá àtàwọn oníranù kan tí wọ́n máa lọ sí Masjidul Hussein ní Cairo tí wọ́n lọ máa sọ ń bẹ̀ pé ogun tí wọ́n bá sọ ń bí ní ọ̀sẹ̀ wọ́n á dúró níwájú sàárè ibi tí wọ́n gbé òṣèlú sí kò sóṣèlú nínú ẹ̀fà wọ́n á dúró ẹ̀ báyìí wọ́n máa fọwọ́ ra sàárè wọ́n sì máa fi rárá ẹbọ làwọn àyùn tó fojú hàn Ànábì fi là á lọ́tọ̀ọ̀tọ̀ pé ash-shirku billah wa sihr àti ìmọ̀ ṣe dán idán iníṣẹ́ tí àdó ó ṣe idán níṣẹ́ tí nákàlẹ́ ó ṣe idán níṣẹ́ tí gbogbo àwọn báńgùsì tẹ́ láti mí sí àtòkà idán náà wọ́n ṣe ń tiẹ̀ tọ́lọ́mọlọ́mọ tẹ́ ẹ̀fọ́ mú lọ́wọ́ tí ọ̀rán ti ń ṣe mọ́ idán nù kò yàtọ̀ sí àmúdólẹ̀ Yorùbá náà ẹ̀fọ́ gbọ́mọ lọ́mọ lọ́wọ́ mú kò sí rántí kankan mọ́ ọ̀tí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní bímọ fún yín bó lẹ́sẹ̀ rojú ilé náà wájú ọlọ́lá kìyàmà la ilaha illallah àyànfà Ànábì lẹ́lẹ́kẹta qatlu nafsi allati harrama Allah illa bil haqq kẹ́mi ọmọ nìyàn kọ́ bọ́ lọ́wọ́ ọmọ nìyàn ẹgbẹ́ rẹ̀ tí èsì sọ́nà òdodo kìí ṣe pé ìjọba ló sọ wípé lágbájá yìí sẹ́yìn lọ́pàá ẹni tó wá fẹ́ lọ accomplish mission ìjọba sẹ́ni kọ́ lọ́ máa pààyàn wọn ò jẹ̀bi ń lọ mú òfin ìjọba sẹ́ni Ànábì fi là pé qatlu nafsi allati ìpa ẹ̀mí kan tó ṣe wípé harrama Allah tọba adẹ́dà sí ilé ìwọ̀ pẹ́mi yàn gbọdọ̀ bọ́ illa bil haqqi àbí tó bá ṣe wípé ní ẹ̀tọ́ kan la fẹ́ gbà lọ́wọ́ ẹ̀mí kátàlí mẹ́lẹ̀ Yorùbá lọ́dọ̀ àwọn àfà kátàlí ọ̀tọ̀ ní jẹ́ fi máa ń sọ̀yàn dẹ́dọ̀ arin lẹ́wọ̀ nínú tí fídíò rẹ̀ jáde tó ń kálukú gbọ́n ọ̀tọ̀ lélẹ̀ wọn ọ̀tọ̀ ní lágbájá ìdí sọ́ọ̀bù ẹ̀yẹnjú ẹ̀ wọ́n sì gbé adìẹ dání báyìí àwọn ọmọ akẹ́ ọ̀rá ń di ẹ̀ wọ́n máa sa nǹkan sára píìnì báyìí wọ́n máa fi gún adìẹ àrò sì máa ní ẹni tí wọ́n ń dákọ sára píìnì yẹn àrò máa ní ẹlòmíì Ọlọ́run kádàrá pé yóò kúkú ṣe yìí dì ní àmẹ́yìn lẹ́fẹ́ ṣe okùnfà ikú rẹ̀ tẹ́yìn ó fi sórí ibú wájú Ọlọ́run la ilaha illallah Ànábì lẹ́lẹ́kẹrin akilu riba ìmọ̀ jẹ́ wéèlé ẹmú wá sí wọn mélòó ni wọ́n fi ń tẹnu mọ́ pẹ́yìn obìnrin ẹmọ́ gbàgbọ́ ní láńtà ọgbẹ̀yà lásàrà àtúlẹ̀ jókòó yìí ó sì èsì ti ń gba gúrú mi ẹmú wá sí ti ń sọ bẹ́ẹ̀ wá àfi ká máa dìjà fáwa àwọn àfáwa àwọn ni wọ́n kọ́ ọgbà ayé ẹ̀rọ àmọ́ àwọn àfáwa ni wọ́n ṣe nǹkan gbogbo tí ò nítumọ̀
gbogbo tí ó yẹ pé wọn ò ní mọ́ yuqalu li abdin lima lam takun mu'riba tí wọn ò ní bí ọ léèrè kó o sì rọ́ọ̀bù já zaidun àbí tọ̀rọ̀bà zaidun amra wọn ò ní bí ọ léèrè rẹ̀ lálìkìyàmà tí wọ́n bí ọ léèrè ní pé bó ló ṣe dé tí gbogbo nǹkan kún tó báyìí lẹ́sẹ̀ kún tó báyìí ẹ̀jẹ̀ rí lọ́wọ́ rẹ tó pààyàn tó báyìí àṣàṣírè lọ́wọ́ rẹ tó fi bá yá àwọn ẹ̀jẹ̀ ìwọ ló tó dìdì ìlú ìwọ ló tó dìdì ìjọ mọ́sáàsì tí ń tò ìwọ lọ sàn kan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ìkéwẹ̀ yìí lẹ sàn kan bẹ́ẹ̀ la ilaha illallah. ẹlẹ́ẹ̀karùn-ún akilu malil yatim ìmọ̀ jẹ́wọ́ ọmọ òrukàn ẹ̀ṣẹ̀ wá sí rẹ̀ ń ta gbangba ẹ̀jẹ̀ ara yóò sọ̀fà ní bẹ̀ pé ẹ máa yan ọmọ òrukàn tọ́mọ òrukàn ń bẹ lọ́wọ́ yín tẹ́ ń fi ọmọ tí yín kí ọmọ tẹ́ ń fọmọ ọlọ́mọ kí ọmọ yín kò sátúmọ̀ tán bẹ́ẹ̀ báyìí ni ẹ̀tọ́ ọmọ òrukàn wọ́ yín báyìí lẹ́sẹ̀ lò ẹ̀yin tẹ́ ń lọ gbóhùn Saudi lórúkọ àwọn ọmọ òrukàn náà bẹ́ẹ̀ sì náà rè ẹ sọ kí wọ́n gbọ́ kẹ́yìn sọ ti yín. ẹlẹ́ẹ̀kẹfà àtàwọ́lì yawm az-zahaf kí ogun ọlọ báyìí káwọn mùsùlùmí ó ti jáde káwọn kèfèrí ó ti jáde kógun ọlọ kí wọ́n wá rọ́rí padà kọfẹ̀ kan mọ́kùn lé dá al-hurub wal-firar inda liqa'i al-adu nígbà tá pàdé ọ̀tá kọ wá rọ́rí padà fil harb. ẹlẹ́ẹ̀kejì dá nàbì ká qadfu lil-muhsanati lil-mu'minati al-ghafilat ìdádà parọ́ sínà mọ́mọ́ nìyàn tó jẹ́ mùsùlùmá kéèyàn sì dúró lórí pé oníṣìnà ni gbogbo àwọn nǹkan ìní ń ṣẹlẹ̀ ní àwọn láwùjọ tá a wà yìí. ẹ wo kò sí tí wọn lè mọ́ ìyá kan bá dàbí táwọn náà máa ń sọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ ọmọ ìpìlẹ̀ kò sí tí wọn lè mọ́ tán nígbà oníyàwó mẹ́ta náà sọ̀rọ̀ wọ́n pè lóníṣìnà mẹ́ta ẹ̀ǹgẹ̀lẹ́gà náà sọ̀rọ̀ gbogbo àwọn ìkẹ́tí Islam ló wọn ọ̀fẹ́ yányán ìlànà bá lọ́dọ̀ àwọn ọmọlẹ́kẹ́ qadfu lil-muhsanati lil-mu'minati al-ghafilat àwọn afáàní yóò láǹpẹ̀ ní ittihamu an-nisa'i al-'afifati biz-zina obìnrin ẹni ẹlẹ́ni tí ń lò sẹ́mi ayé rẹ̀ kẹ́ wá máa ṣe kẹ́ máa lọ kẹ́fìn sí náà sí ní tí ò sójú yín à ń bẹ náà bá dé dáwà kọjọ́ à ń bẹ ní kọjọ́ kó tún ẹnì kọ̀ọ̀kan wá sí o àwùjọ ti bàjẹ́ ju bá a ṣe ń wò lọ o so nítorí bá sì kún kálukú ń bẹ tó mọ̀ pé òun lè rù níwájú Ọlọ́run iná ni ó dá sí nítorí àrùkọ ta lè rù ń bẹ ìlànà náà ṣe kí n là ń dá sí bágbára wá sí mẹ́yì abẹ́ náà bá dé dáwà kójú ọ̀kọ́ fún alágbèyọrọ rẹ̀ àwọn kan béèrè nípa update ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n lọ sí jambu lánàá so ló jẹ́ kí n sáré post ẹ̀ so àwọn fídíò kọ̀ọ̀kan tí ń dá lórí ọ̀rọ̀ náà ó nìyí so ìgbà tí wọ́n wọlé ó nìyẹn ẹ̀yin ẹ wo báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wọlé ọmọ mùsùlùmí náà wà nù wọn o ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí náà jẹ́ o láwọn tí wọ́n wọlé lọ sí jambu lánàá yìí so nínú kọ́tsọ̀ Yorùbá gan ṣerú àwọn múra báyìí lọ́nu kọ́tsọ̀ Yorùbá gangan báwa Yorùbá gangan obìnrin àwọn léèrè ẹ wá wọ ọmọ tó lo kìmárùn wọn dá padà so lẹ́yìn rẹ̀ ẹ wò ibòmíì tún lélẹ́yìí tó jáná náà ẹ ti rí àti wá fi àyè gba àwọn ọmọ lè wọ ambulance jáde ńlé ọmọ lè wọ pátá lásán jáde ńlé ṣé kọ́tọ̀ Yorùbá gan faramọ́ ẹ wá wo ọmọ yẹn ṣe bó ṣe protect dignity rẹ̀ pẹ̀lú kó múra délẹ̀ ẹ dákun ṣé kìmọ̀rù ni ó fi kọ exam ṣebí tí mẹ́nu ọpọlọ jambu dẹ̀ tí wá ṣe kinní kan débi pé kò ní ìdíkẹ́ ẹ̀sẹ̀ sọ pé ó yóò lo kéèpù torí kó lè fẹ́ gbé wọlé CBT ni wọ́n ń lò kọ̀ǹpútà ni ẹ gbé wọlé wọ́n ti program ẹ̀ mọ́ engine kan láti jam iṣẹ́ system ní tó bá ti tẹ kóòdù ẹ̀ síbẹ̀ wọ́n ti mọ̀ pé ó ti wà ní exam hall kódà ní last year wọ́n sì mú àwọn ọmọ kọ̀ọ̀kan táwọn ti ẹ̀ borí tí wọ́n ti ẹ̀ ṣe nǹkan kan ìfẹ́ dákọ̀ sùn yẹn tí wọ́n mú wọn pé wọ́n gbé wọlé àwọn supervisor gangan kọ́ wọ́n mú wọn láti jam office náà ti send àwọn kan wá tó jáwọn ọlọ́pàá pé ẹ lọ arrest àwọn báyìí wọ́n gbé wọlé kò ní ṣe pẹ̀lú aṣọ tí mùsùlùmí ń wọ̀ kò ní ṣe pẹ̀lú ẹ̀ ẹ wá dákun ẹ wọrú eléyìí ní ìsìlápẹ̀júwe ẹ wá aṣọ tó wọ̀ lọ ẹ ti rí nẹ́ẹ̀tì lásán ó lè jásọ tó lóko o àmọ́ lọ́dún ẹ̀ tó rí ẹ̀ bá pé lóbi tó gidi gan kò lè gbà kọ́ mọ̀ wọ́n jáde níbi kí ló kù tí bí gbogbo apárè aṣọ ní ló lé tan ìtàn lásán nínú eléyìí àtẹni tó bóra rẹ̀ pé rárá Ọlọ́run ló fún mi ní ẹwà ó sì pa mí láṣẹ kí n bò ó èwo lẹ́yìn ká tẹ̀lé nínú làákàyè gan ó fi hàn pé nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí fa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ń fèsì wa lórí ọ̀rọ̀ yìí àwọn mùsùlùmí ẹgbẹ́ wa náà ni lọ́pọ̀lọpọ̀ ẹni tẹ́ bá rí tí bá ń tako mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ hijab àwọn kan náà wọ́n sọ pé ní kèé sí ara ẹ̀sìn pé àṣà Lárúbáwá ni sẹ́yìn pé táwọn èèyàn bá gbọ́yùn náà wọ́n bá wa fà pé àṣà Lárúbáwá lẹ gbé wá sílẹ̀ Yorùbá lẹ́sẹ̀ kí ní kankan ìbẹ̀rù Ọlọ́run so nígbà tọ́rọ̀ wá lọ Ọlọ́run bá ní san àfáwà àgbà tí wọ́n nílé ẹ̀kọ́ táwọn pé ní muflihun so àwọn lájọ sọ̀rọ̀ wọ́n ṣàlàyé ẹ̀ dáadáa àti ibi tíṣẹ́ dédó ní àná náà bákan náà so gbogbo àwọn ọmọ yìí tí wọ́n padà wọ kínní ìní wọ́n padà jẹ́ kí wọ́n ṣe kínní so ìní wọ́n padà jẹ́ kí wọ́n wọlé ẹ ti rélé wọ́n ní wọ́n bọ̀ so ìtìjú òjò lè bọ̀ tán so ibi tá a ti ní iṣu gangan ibẹ̀ nù àmọ́ lílá alhamdulillah lánàá wọ́n padà ṣe kínní o wọ́n padà wọlé ṣe exam wọn lánàá o mo ṣe update yẹn lánàá yẹn náà wọ́n padà wọlé so gbogbo ẹ̀yin bàbá wọn rọ́bìtọ̀ nínú àwọn tó yẹ kẹ́ ẹ máa dìde síre o àmọ́ ibi tọ́rọ̀ lọ tí ń fi parí ẹ̀ ni pé ẹ̀yin bàbá rọ́bìtọ̀ tuntun League of Imams and Alfas Yorùbá Land Edo and Delta
tọ́lọ̀ ti ní kí CAC yín tẹ́ fi rẹ́gísítà rẹ̀ ó ti tẹ̀ mí lọ́wọ́ so à ń rọ gbogbo yín inú àwọn sẹ́tẹ̀ gbọdọ̀ má bá wa dìde síjú rèé dákun so akí gbogbo àwọn mùsùlùmí lákínyẹlé àwọn mùsùlùmí nìbàdàn bí wọ́n fọwọ́sowọ́pọ̀ lánàá wọ́n communicate so ó jẹ́ kí gbogbo ọwọ́ yẹn tètè kóra wọn kíkóra wọn tọ́wọ́ tètè kóra wọn báyìí ó jẹ́ kí ọ̀rọ̀ dé JAMB office wọ́n tọrọ apology ńbẹ̀ gbogbo àwọn centers yẹn ti lọ ṣe JAMB náà ọ̀rọ̀ débẹ̀ wọ́n replace sọ́jà tó dá àwọn ọmọ mùsùlùmí padà pé wọn ò lè wọlé òun lẹ́ẹ̀kan náà wọ́n replace wọn wọ́n fẹ́ lómi replace wọn kó yá ìwòlè assembly so gbẹ̀yìn tẹ́ dúró lánàá ti ṣe ọlọ́run bá ní kun yín lọ́wọ́ gbẹ̀yìn bàbá rọ́bìtọ̀ tuntun bàbá wa wazir bàbá mufti láti wo almudiru ajigini gbogbo àwọn bàbá wa ń sẹ̀pẹ̀tẹ̀ rí olórí ẹbí gbogbo ẹ̀yàn àfa àgbààgbà tó yẹ pé ní ẹ ti dúró tán lórí pé gbogbo ibi tá a yẹ ń bẹ láàrin iṣẹ́ táwọn àgbàlagbà tà náà ń ṣe é lọ ẹlẹ́fẹ́ máa díbẹ̀ padà inú àwọn ààyè rẹ̀ o ọdọọdún làbùkún káwọn mùsùlùmí lórí pa bẹ́ẹ̀ lọ ṣe JAMB so wọ́n ti sọ dọdọọdún máa lọ báyìí o irú àwọn tí wọ́n kọ̀ mí ti rú tà náà yẹn ó yẹ kán níyà kẹ̀kẹ́ ó yẹ wọ́n ní penalty o so ẹ dákun ẹ bá di dìde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀yà àwọn mọ́sáàsì kan bẹ náà mọ́sáàsì nísà ní mọ́sáàsì míì tó yẹ pé ń gbóná iṣẹ́ tó yẹ káwọn àgbààgbà ló ṣẹnu mọ́sáàsì Ògbómọ̀ṣọ́ àtògbómọ̀ṣọ́ kò sí tó lé ní ọmọ tí tutù lóní kàkà kó tutù ìjà náà tún ní lágbájá ò lè wà ní wa mọ́ àfẹ́lẹ́ replace ẹ̀ gànkàn tó gbóhùn táwọn ará bá lọ náà nu ibi táwọn ti dúró náà nu à ń bẹ́ lọ́wọ́ bá dé da wa ká pè ní security so security tí ó dún bẹ́ẹ̀ ká sọ bẹ́ẹ̀ so à ń bẹ́ lọ́wọ́ bá dé da wa kó jọ ó fún alágbèéyọ̀ ọ̀rọ̀ rẹ̀ kó sì ṣe Islam nírọ̀rùn fún àjùbáyìí lọ gbogbo àwọn táwọn náà táwọn lò tí Islam ó fi múnádóko Ọlọ́run kò fi tẹnì kọ̀ọ̀kan wa lọ́rẹ̀ ẹ dákun àfáà tí mo play video wọn ní ìbẹ̀rẹ̀ yẹn so ẹ náà ní kí ẹja fi parí ẹ̀ so ọkàn wù mí látẹ̀mí ni o wàláì máa fáàrí o wàláì làzim ìmọ̀ wárí so ẹni tó yẹ Ọlọ́run bá fún inú àwọn tí àwa lè rẹkọmẹ́ndì fún yín pé àwùjọ bùkátà àwọn pọ̀ wọn èso wọ́nranwọ̀nran wàláì wọn èso wọ́nranwọ̀nran so gbogbo fídíò sí wọn tí àwọn yẹn sì máa ń ṣe ẹ̀ta máa ń wò àìrí ibi tí wọ́n ti ń tọrọ bára tí wọ́n ti ń rán kẹ́nìkan rán àwọn mọ́kà kẹ́nìkan rán àwọn kìnnìkan tọrọ owó lójú agbo kódà èmi ìpàdé wọn lójú agbo. so ẹnìkan ló bí wọn ẹnìkan ló bí wọn ipe kaifa siyamu ya sheikh bó láwẹ̀ so arju pé táwọn ń wò ń bẹ̀ ni pé anel jama'a tàpá àwọn jama'a ti mẹ́lọ́dọ̀ yìí kọ̀dí sáàkù ìbáàtì Ramadan wọ́n ti máa gbé nǹkan àwẹ̀ wá so ẹni àwọn akọ sí kọ́mẹ́ǹtì yẹn ìgbà tí wọ́n parí lẹ́tọ̀ ọjọ́ yẹn náà kàn fi dẹ́ni yẹn lóhùn. ẹni kọ́mẹ́ntì wà lókè àfáwà Islamic history àwọn ni wọ́n kọ́mẹ́ntì wípé kayfa siyamu ya sheikh arju anel jama'a tàpá sáàkù ìbáàtì Ramadan so wọ́n ní bó láwẹ̀ àwọn ilé ìrùpá àwọn jama'a ti mú nǹkan àwẹ̀ wá ẹ̀ṣọ́ gani àfáwà Islamic history kò sẹ́ni kankan nínú àwọn jama'a àti wọn wo fídíò wa sí tó fún mi nǹkan àwẹ̀ o ẹlòmíì gan wò kó kọ́mẹ́ntì bí lé pé ó láìkì bí lé pé ó kọ́mẹ́ntì kátó wá ní àwọn àánú yóò fún mi ní nǹkan àwẹ̀ àwọn ẹni sẹ́n parí lọ ẹ̀ lọ́wọ́ bá ní kíọ́lá kó jẹ́ kí àwẹ̀ wa kó jẹ́ ìtẹ́wọ́ lọ́wọ́ wọn bá ní kíọ́lá assalamu alaikum warahmatullahi wabarakatuh. so wọ́n dà pé ashurul awakhir àwọn mẹ́wàá gbẹ̀yìn tó parí wọn dà pé ní so wọ́n á request fún lọ́dọ̀ mi o ní ìmọ̀ wẹ́rì ní nọ́mbà wọn lọ́wọ́ àmẹ́tọ́lọ́ ń bá ní kó mọ̀ wọ́n ẹ dákun àká nọ́mbà wọn àti fóònù nọ́mbà wọn ẹ lè sẹ́ndì ẹ̀ ní tèmi fẹ́ fún wọn ládéhùn mo sì lè padà lọ wá péjì wọn gangan kí n padà bá wọn kí n sálámà sí wọn bẹ́ẹ̀ wa hadha wa salli Allahumma ẹ má jágbà wípé ní jimá káwẹ̀ jimá káyẹ̀ tèdè jimá ká gbọ́ kútúbà kájókòó wájú táàtì máa wo ìmáàmù báyìí láti gbọ́ kútúbà kọ́lọ́mù àlekọ́ lákọ́mọ́ fi ilé ìṣe àkímọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.